àìbí ìjà síre o ẹlẹ́wà tẹ́lẹ̀ kẹ́lẹ́ kẹlẹ́mọ́ kọlọ́mọ́ kọlọ́mọ́ mo fẹ́ bímọ kọlọ́mọ́ mo fẹ́ gbọ́mọ tó ń kọlọ́mọ́ mo fẹ́ bímọ 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 èmi náà fẹ́ fẹ̀yìn mi pọ́n mọ́ èmi náà fẹ́ fọwọ́ mi gbọ́mọ tó ìgògò no ìkòkò yìí o ìkòkò rẹ̀ gbọ́dọ̀ bọ́ fọ́ o olóńjọ́ ìgbẹ̀yìn ló ń dológun àdá o olóńjọ́ ayé kan lọ́mọ̀mọ́ wa o tilẹ̀ pé méjì rárá o tó bá ti lo tìyẹ olónù tí n bá ti lo tèmi mo lónù tó bá ṣe lo tìyẹ ní ọ̀sán yàtọ̀ tí n bá ṣe lo tèmi ní ọ̀sán yàtọ̀. Lò dáadáa 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 lò dáadáa. Ìkòkò wa kú fọ́. Ọmọ ti dà kọ́lẹ̀, ìkòkò àkúfọ́, ọmọ lérò dòmọ́. Ọ̀kan ni mo bí ẹ máa bá lù, ọ̀kan ni mo bí ẹ máa bá mbà wí, ọ̀kan ni mo bí ẹ máa bá nà, ọ̀kan ni mo bí báyọ̀ kìí sí kó dénú ọlọ́mọ o. Directed by Bukola Adeniyi. Produced by Adiba School of Performing Arts, yo. Lo dada, 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 lo dada. Tí mi wí lọ́jọ́ sí, òun ló ti délẹ̀ yo. Ìyá kan ṣẹ̀rójú ayé lóde. Òbí ẹ̀kọ́ wọ̀nyí. Ẹ má kẹ́ lákẹ́ bàjẹ́ ẹ má kẹ́ wọn ra o bí kòkò bá ti wá fọ́nkọ́ ó ti dóhùn akọtí ọmọ ti dóhùn kọlọmọ mo fẹ́ bímọ kọlọmọ mo fẹ́ gbọ́mọ tó ń kọlọmọ mo fẹ́ bímọ 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 mo fẹ́ bímọ. ọkọ ó ti ṣe tán wáyé. Ọ̀gbọ́n ti máa sọ fún ẹni pé skul ló ń lọ yìí ṣọ́ra ẹ̀ má kó ẹgbẹ́kẹgbẹ́ o ẹgbẹ́kẹgbẹ́ ó máa ń ba ìwà rere jẹ́ ṣé o mọ̀ wípé olóògùn náà kan ni kì í ṣeré létí omi mo fẹ́ kó o rán arántí ibi tó o ti wá kó o ṣọ́ra ẹ̀ o alágẹmú ti bímọ ẹ̀ o àìmọ̀ ọjọ́ Udoway. But mom, why this now? After all, mi ò ṣe máa lọ sí school. Mi ò sọ wípé o ṣẹ̀ṣẹ̀ ń lọ sí school. Ṣùgbọ́n mo fẹ́ kó mọ̀ wípé duty ìyá ò ní láti máa sọ̀rọ̀ fún ọmọ ẹ̀ kó lè gbọ́. Ṣó ti yẹ kó máa tẹ̀ mọ́ létí. Mo ti gbọ́. Ìyẹn ni. Báwo dẹ̀ ni ṣebí o ti wà okay? Mo ti wà okay. Okay, ma. Love you, mom. All right. Kó ṣe jẹ́jẹ́ òun sọ fún ẹ. I trust ọmọdé yẹn. Sit. Okay, mom. All right. Love you. Yes. Ìyálájé ó mà ga jù àmọ́ nǹkan tá a sọ fún yóò dẹ̀ kẹ́ ṣe náà irú bíi ó yẹ kẹ́ ẹ ti fẹ́ sí i ó yẹ kó gbogbo wa pátápátá àwùlẹ̀ ní sunlé mọ́ bí àlàkàn máa mú instead ta fi mu sí màá. ó sì jórí mi ọmọ ògùn àbí bí pò mèrò ọkàn mi gbogbo bí mo fẹ́ tún ṣe ní ìsìn tẹ́ ẹ̀ mọ́ mú nǹkan tútù ẹja ó tó báyìí. àmọ́ ju gbogbo ẹ̀ lọ nǹkan tẹ́ máa ṣe tó máa fi pè wá jù láyé ní kẹ́kọ̀ọ́ bá wá àwọn olóṣó
kẹ́kọ̀ọ́ kó wọ́n wọlé yìí bá iṣẹ́ yẹn á lè complete. kí ló fi àwọn náà máa ṣáàbù yìí bó ti ń fi gòlè lẹ̀ náà máa fi kọ́ọ̀pù lè ra ẹ lọ́ọ̀tì. olóṣì olórúkú mọ̀wọ́ Sunday. studento. Ìyálájé. ó ga. ó yẹ kó ti yé yín. kí lẹ fẹ́. ẹ fún mi sí màá. ẹ fún mi márùn kí ọkọ fi wọ́ọ̀ṣù òtútù yẹn kò yé yín. ṣó pé. ó pé. kí ló tún fẹ́ sí. ẹ ti kọ́kọ́ fi èyí ṣẹ̀tú dànù ẹ mọ̀ pé school gbójú bọ̀rọ̀ àgàgà school wa àwọn èrè ló kàn ẹ́. aláyé kan wojú yẹn ṣá ojú lásán ṣe ń lọ school àgàgà school wa ṣẹ́ẹ̀rù kó ojú lásán wo wèrè ni Ìyálájé ẹni tún bọ́ sí kejì kí n sáré fi kí ni kí n sáré níṣẹ́ rẹ̀. yà á rọra o tí ó ṣàmọ̀ṣẹ́ tí yín tó mú yìí ṣe lásà. ẹ̀yin lẹ sọ̀rọ̀ mo dẹ̀ rò pé ẹja sí ni o àbájọ tẹ́ fi ń ta chokomilo mọ́ pàràgà ẹ ti yé kí ló ha yín lẹ́nu. kò sí o. èló ni. tún máa wá. ọlọ́mọ sọ á o tí mo sì nírú rẹ̀ ń lé sẹ́rọ̀ bọ̀. kì í ṣe pẹ́rù bá mi ó yà mí lẹ́nu burúkú irú ọmọ kékeré yẹn. mélòó lára ọmọ yìí. tó mu sí màá mẹ́ta tó bá dé skul wàhálà ló máa dání ó máa gbójú tíjà ni. ẹ̀bùn orí tó ní wórógbó mọ̀ǹtà láwọn jọ lójú. mi ò lè dààmú mẹ́rin tán. ibi tó fẹ́ di club ibi níìsín. mo rò pé gbogbo wa ní ohun tí a kọ́ ní ọ̀sẹ̀ tó kọjá yé nípa sílẹ̀kù. bẹ́ẹ̀ ta ló lè gbìyànjú àti rán wa létí ohun tí sílẹ̀kù jẹ́. ìwọ. sílẹ̀kù ni ìgẹ́ọ̀ tó kéré jùlọ tèmi lè sọ lẹ́ẹ̀kan ṣoṣo nínú ìdọ̀fóró lẹ́ẹ̀kan. ẹ wọ ọ̀rọ̀ lọ́dọ̀. ní ọ̀sẹ̀ yìí ohun tí a máa kọ́ ni à ń pè ní àṣà àti ìṣe. kí ni àṣà àti ìṣe? ta ló lè sọ fún mi? arákùnrin níbo ló túbọ̀. àti ilé ọ̀dọ́ tèmi ni. àníyàn wọn bí a ṣe sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ta ni ó lè sọ fún mi nínú yín ohun tí a ń pè ní àṣà àti ìṣe? wọ́n. ṣé kí ni ẹ̀ fún ọ. àṣà àti ìṣe can be defined as the àṣà and the ìṣe. àṣà ó wà lókè iṣẹ́ ó wà nísàlẹ̀ àṣpé àṣà ó láìkí ogun máa dìé àṣà máa connect ojú ẹ̀ á wò láti òkè lọ́sàlẹ̀ tó lọ gbé àti ẹ̀. bẹ́ẹ̀ ni sọ nǹkan bẹ́ẹ̀ ni mo jábọ̀ kí ló fún fòdù lẹ́nu ẹ̀. ìwọ kó o tẹ́tí ẹ̀ bẹ̀lẹ̀ jẹ́ kó o gbọ́ ọtí o wá sọ. olúwa mi ẹ believe kò mọ̀ ó mọ̀ o kò kàn ní àgbékalẹ̀ dáadáa ni because àṣà tá à ń sọ yìí àṣà ni ẹnu ẹ máa ń gùn tó máa ń gùn ṣọṣọ síwájú yẹn ṣe rí ẹnu yìí gangan olú máa fi ń kó òròmọdìẹ ní gbogbo neighborhood a máa kó lọ sílé àwọn àgùnlá báyìí a lọ máa pa wọn jẹ ní kọ̀ọ̀kan ṣe wá rí àṣà yìí ó pólíṣì mẹ́ta àṣà ẹlẹ́nu gúngùn wa àṣà ẹlẹ́ẹ̀lẹ́ tù ú ṣe wá rí olúwa. bẹ́ẹ̀ ni kúrú ọjọ́ kan ara ẹsẹ̀ yẹn. irú àwọn ọmọ léwu lélẹ̀ ẹ ṣe ní ọgbọ́n ní orí báyìí gbogbo ẹgbẹ́ yìí ti wà nílé ìwé ẹ̀kọ́ gíga ẹ jókòó sínú kíláàsì pẹ̀lú àwọn ọmọ inú yín ẹ ní ìrònú bí ẹ ṣe máa ní ìtẹ̀síwájú ìsídàkágbé yín ní ọ̀ntraya àbí káwọn obìnrin wá kátìyìn àtàǹtìyìn àǹtìyìn náà ni ó dáa
ta ni ọlọ́gbọ́n nù yín tí ó lè fi èsì sí ìbéèrè mi yàtọ̀ sí nǹkan tí àwọn amukun mẹ́kọ̀ọ́ tí wọ́n ń sọ ó yá wọ. àṣà ó pín sí ọ̀nà tó pọ̀ fún àpẹẹrẹ àṣà ìgbéyàwó àṣà sọmọlórúkọ àṣà àfiléjoyè bẹ́ẹ̀ 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 ó lọ síwájú. ẹ fún ọmọkùnrin láti wọ. ìwọ tẹ̀lé mi mo fẹ́ fún ẹ ní ìwé tí wàá kọ ọjọ́ tó máa ṣe lè fojú pátákó tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ bàbá wa sáré tẹ̀lé mi. eléyìí kọ́ ló bá nàìjíríà ṣẹjẹṣẹjẹ lọ́sẹ̀ tó ń bọ̀ lórí African Magic ètò ìtàlẹ̀ ṣe èmi náà fẹ́ fọwọ́ mi gbọ́mọ̀ tó ìgògó náà ìgògó yìí ó ìgògó rẹ̀ lọ́jọ́ pọ́fọ́ olóńjọ́ ìgbẹ̀yìn ló ń dolóku àdá o olóńjọ́ ayé kan lọ́mọ̀mọ́ wa o tilẹ̀ pé méjì rárá o tó bá ti lo tìyẹ olónú. ẹ kú lé mà. kí ló ṣe é kí ló ṣe é sọ̀rọ̀ náà. ṣe bó lórí Mr. Kola ni tó ń kọ́ wa ní Yorùbá ó kàn lọ nà mí láìsí kankan fún un. irọ́ ni wàá kàn déédéé náà láì jẹ́ pé o ṣe anything fún un kí ni ìwọ ṣe. ṣe kankan fún un mo kàn dé class láàárọ̀ mo ní ẹ káàárọ̀ sa o àfi why ọpẹ́lọpẹ́ àwọn ọ̀rẹ́ mi tí wọ́n gbà mí kalẹ̀. àbórí ẹ̀ yìí ni ó kàn déédéé náà ẹ̀ sá àbí nǹkan ṣe ọpọlọ ẹ̀ ni. ọpẹ́lọpẹ́ àwọn èèyàn ni o kò bá ti pọmọ yín o ẹ bá ti di. kí ló ṣe kí ló ṣẹlẹ̀ kí ló yóò jẹ yó orí ẹ̀ ò pé ni kò mọ̀ pé ẹni tó bá nà yẹ̀kú ó máa rí jà àgbé kí ló nà ẹ fún bó ṣe máa ń ṣe nìyẹn tó bá ti ní problem láti lé tàbí tó bá ti ní problem pẹ̀lú authorities wọ́n fẹ́ tẹ̀ láti máa vent spleen wọn lórí students irú rubbish wo nìyẹn ó rí Mr. Kola yẹn ò pé o kò lé o tí ilẹ̀ bá ti mọ́ lọ́la èmi àtẹ́jọ́ máa dé school ni mo máa lọ report Mr. Kola fún principal ni irú rubbish wo nìyẹn tí o bá wọ̀ máa mú ẹ kó school yẹn school one South Africa school one Kútọ́nù I will take you over there put you in boarding house kí ló dé schools wà mbẹ tó tún bẹ́tà ti Nàìjíríà àtúntò patronize ti Nàìjíríà wọ́n fẹ́ máa ṣe rubbish irú nonsense wo nìyẹn tí Mr. Kola náà máa fi jófin what rubbish what nonsense that's bad ọmọ ọlọmọ láìṣe láìrò. ẹ wo ẹ make sure pé wọ́n lé kí wọ́n sákẹ̀ kúrò school yẹn ni o. ìwọ fèmí àti Mr. Kola sílẹ̀ á fi tèmi jófin. hello sir. hello mami Fọlọ́runṣọ́. ọmọ mi délé lánàá mo dédé rí gbogbo ẹ̀yìn ẹ̀ pátípátí ó ní one stupid Mr. Kola kan òun ló na òun láìṣẹ̀ láìrò ó náà kàn wọ kíláàsì ni ikú ló bá dẹ̀rẹ̀ sí kẹgbà mọ́ òun ẹ wọ ẹ jẹ́ kí n sọ fún yín ẹ kìlọ̀ fún Mr. Kola yẹn o tí o bá fẹ́ kí n lọ report ẹ̀ ní Ministry of Education màá bá dé ọ̀dọ̀ gọ́vnà tó bá ti na àwọn ọmọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọmọ tèmi ló wá fi wá gbódẹ́kun. tí mo fẹ́ sọ fún yín ni pé ẹ lọ rèé ṣe sùúrù dáadáa ni okun òníwó rúrúrú káwa rúrúrú bẹ́ẹ̀ ni wọ́n ní ẹ̀kọ́ gbóná ó ń fẹ́ sùúrù. no ẹ má bẹ̀ mí sà ẹ jọ tọrọ náà ẹ má bẹ̀ mí mi ò ní sùúrù o mo kàn ní kí n ṣàlàyé fún yín ni ìjọ tó bá tún ná ọmọ mi tẹ bá rí bí ẹ gbogbo èèyàn ọmọ mi ṣe rí ìjọ tó bá tún ná ọmọ mi tí ọmọ mi bá délé á rí mi wò níjọ́ náà bí ìran. ṣé bí n tẹ́ mú ọmọ ń wá sílé ẹ̀kọ́ sí ni pé kó lè kẹ́kọ̀ọ́ àní ẹ ṣe sùúrù sẹ tọ́gà yẹn bá dé á jọ sọ̀rọ̀. èmi ò bínú mo kàn ní kí n ṣàlàyé fún yín kẹ́ bá mi wọ̀ ni this is the first and the last time tó máa ná ọmọ mi níjọ́ tó bá tún dán wò
ìjọ tó bá tún dọ̀wọ̀ máa ṣó ara mi fún. àní ẹ ṣe sùúrù sẹ ọ̀dà mo ti gbọ́ òótọ́ ọ̀rọ̀ mo sọ fún káyìn náà kẹ́kẹ́ kìlọ̀ fún gidi mo ti gbọ́ o ẹ ṣe. ẹrú pé mo bá yín ṣeré ni. ọ̀gá wọ́n sọ pé ẹni kì í yọjú sí yín ni sá. ẹni tí mo pè ọ́ sí òun náà ló bá mi lórí rẹ̀ tí mò ń sọ̀hún ìyá Fọlọ́runṣọ́ ló pè mí tá a jọ ń sọ̀rọ̀ yẹn ìwọ náà sì mọ̀ pé oríṣiríṣi ìní òbí tí èrùn bá sì ń jẹ ará àdúgbò ẹni àtàǹpàkò ẹni là á sọ ẹ̀kọ́ gbóná ó sì fẹ́ sùúrù lórí ọ̀rọ̀ Fọlọ́runṣọ́ àtìyá ẹ̀ yóò wù mí kó o rèé ṣe sùúrù dáadáa ó ti gbọ́. ẹ ṣègùn ọ̀gá gbogbo nǹkan tẹ́ sọ pátá ni mo gbọ́ mo dẹ̀ lè fi dá yín lójú pé gbogbo ẹ̀ ni màá múlò ṣùgbọ́n ọ̀gá mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé ẹnikẹ́ni tó bá dìtàkìtàn yóò bá ayò ṣọ̀tá. ọmọ aráyé máa lé. ṣé o tún ń bínú náà ni a ní kó ṣe sùúrù. ọmọ aráyé máa lé ọmọ aráyé burú o. mo ní o relax. ip jà sílẹ̀ o. àwọn báyìí sì rí ló fẹ́ pàdé ẹ̀ alfa. ajáde kí wa ṣáàkì ń ṣọta ẹ̀. kí wọ́n. kí ló ṣẹlẹ̀. ó bọ̀ ló ṣẹlẹ̀ wá jẹ́ èmi ni mo ní kó bá mi pè é kó get. ó ṣàmọ̀ pé ní class àwa iná ni at last time tó bá yìí ṣẹ́ẹ̀kì www.awonmotonso.com àwa ni pínrín kò sóṣì ara wọn ló ṣì wá so níwọ tó dẹ̀ wá jẹ́ ọmọ tí ó brilliant tó dẹ̀ beautiful gan ní class tó dẹ̀ jẹ́ pé ó wà social máa wo ti olórí burúkú bọ́ọ̀yì tó máa ń fi búrẹ́dì kóyin lómi ọbẹ̀ yẹn o àwa la máa ń kọ́ ní nǹkan tó ń. kí ló ṣẹlẹ̀. yes wọn á ti rí bẹ́ẹ̀ pé ọmọ tó tún wá já ni ẹ ó sharp tó rẹ̀ náà ló ṣe jù èmi náà dẹ̀ ṣe kí ni màá jù padà ọmọ tó sharp bóyá máa ń ṣe nìyẹn Èkó state ló yẹ kó wà ó ti yẹ ojú tèmi mọ ohun tó yónú ni mo ṣe decide láti ṣe kí ni kí n jẹ́ kó mọ̀ lọ́wọ́ kan pé mo like gbọ́dọ̀ ṣe dine toothpick kéèyàn bá jẹun tán báyìí kéèyàn kan gbé kó máa fi àwọn máa yọ gbogbo ẹ̀wọ̀n tó wà bẹ́ẹ̀ lọ́wọ́ kan mo like jẹ́ toothpick me forever oh baby ó ti gbà nìyẹn àwọn ó mọ̀ no ó mọ̀ pé yàtọ̀ sípà jò òun lọ senior òun la jẹ́ ọlọ́run kọ̀ọ̀kan bó ṣe kọ́ ni àbí kò ṣe pé bó ṣe ó yẹ kí n wà medical doctor báyìí. ṣé mo pé yín ó pè tẹ́lẹ̀ ṣe ga tó báyìí bẹ́ẹ̀ lẹ ṣe gọ̀ tó so ìwọ fẹ́ fẹ́ èmi ẹni tó ṣe pé definition àṣà wọn ní kẹsọ orí ni wọ́n béèrè lọ́wọ́ yín irú lẹ́ ń sọ so ìwọ fẹ́ fẹ́ èmi èmi tó ṣe pé lọ́ọ̀yà ni mo fẹ́ ṣe tí má dàgbà sọ ọkọ tí máa fẹ́ lélẹ̀ ṣé wàá jẹ́ kí wọ́n sọ kankan fún yín jẹ́ kí lè jẹ́ the first and the ever last time tẹ́ máa tún ever pè mí ṣé ẹ̀ kí n ronú ni jẹ́ mo wà ń gbà tẹ́ wà lẹ́sẹ̀ screen a máa ti jọ wà ní class mà ní ẹ̀ lè gbọ́n mọ́ ṣé wàá jẹ́ tẹ́ bá tún try láti pè mí ṣé rí kíní máa fi fà yín máa sún papọ̀ wàá bí sí máa lọ ọ̀rọ̀ òmùgọ̀ ló ń sọ di ọ̀rọ̀ ọlọ́gbọ́n ìnà ṣé torí pé kíláàsì tí a sọ pé àwọn ọmọ definition àṣà ìwọ náà à ń gbọ́ wo àṣà yẹn àwa gbogbo la mọ̀ àbí àwọn kan gbé ogun bọ́lẹ̀. ṣé o mọ̀ ọ́ kí ló ṣe é tún kẹ́. olówó ẹ fún mi wàá wá bọ̀dá kíláàsì. kò ní dáa fún mi kò ní yẹ yín kò ní yẹ bọ̀dá tẹ́ jẹ́. ọmọ ìlú gbọ̀n. tẹ́ bá tún try next time tẹ́ bá pè mí orúkọ yín gan máa change ẹ fún yín ẹ̀yin idiot bóyá tẹ̀ rí lè ṣe lówó tẹ̀lé àpótí ẹ̀ wá sí wọ́n ṣe bí ẹni tó yẹ ti dàrú ẹ má pẹ́jú bẹ́ẹ̀ yẹn o because olè ń jà lérí àwa tẹ́ bá pẹ́jú máa pariwo lè léyìn lórí ẹ tí lọ. Múyìwá ò tẹ́ ó tún wá dá tẹ́ ó tún mú èmi náà mọ́ra. èmi lọ́mọ abẹ̀bẹ̀ yìí ọmọ abẹ̀bẹ̀ tí ò ní wájú tí ò ní lẹ́yìn àfi tẹ́ẹ́rẹ́ bíi toothpick
àfi bí nídùú tó fi ránṣọ ló sọ̀rọ̀ sí tó. bọ̀ mú ìwà má rí yẹn rò náà àwọn tá a mọ bá yẹn ń ṣe ní gbòòrò. lẹ́mú yẹn kò sí wàhálà. àbáyọ àmọ̀wé. Rape? Shaliwa. Ọ̀rọ̀ àwọn boys dẹ̀ yà mí lẹ́nu ṣá. Ó dàbí pé mi ì tí ì ráyè tí wọn. Jẹ́ kọ́kọ́ yanjú ti. Hello, doctor. Alpha. Okay, ẹ ti flush ẹ. Ẹ ṣé gan ni. Èmi gangan ń bọ̀ ń bẹ̀ yín sí. Ẹ ṣé. God bless you. ọ̀gá ìjọ mo fẹ́ pe àkíyèsí sí nǹkan kan ní sà. kí ni. mo bá lẹ́tà kan lórí tébù mi tó ń sọ̀rọ̀ ń pa àwọn ọmọ iléèwé wa kọ̀ọ̀kan tí wọ́n ṣe mọ̀nàmọ́ná ni. lódodo ni ó yẹ kí lẹ́tà yẹn kó ti dé ọ́fíìsì ẹ̀ ṣáájú àná títorí àwọn ọmọ kan wà láàrin àwọn ọmọ iléèwé tó ṣe pé ìwà tó ń hù ìwà tí ò dáa tí ò sùn rárá ni ó sì lè ba orúkọ iléèwé jẹ́ pàápàá báyìí o ìjọba gangan fúnra rẹ̀ wọ́n ti wá gbé ìgbésẹ̀ lórí irú ìwàkiwà bẹ́ẹ̀ ìtorí ìdí èyí ni lẹ́tà yẹn ṣe dé ọ́fíìsì ẹ̀ lánàá. bẹ́ẹ̀ ni ọ̀gá ó yẹ ká ní ọmọ ẹkúrò léwe ni kí lorúkọ àwọn ọmọ ilé kí ló ń porúkọ ara wọn ganan òun kan Fọlọ́runṣọ́ Ajíṣefínní Múyìwá Àjànàkú àti Mìtíù Akéré àbí nǹkan ọ̀gá kí n má parọ́ fún yín ó yẹ ká lé àwọn ọmọ yẹn kúrò ní ilé ìwé yìí ní kó tó pé wọ́n bọ orúkọ ilé ìwé yìí jẹ́. bó wá ṣe pé bó ṣe rí nù a ti gbégbèsè ìwé sì ti dọ́dọ̀ yín ẹ lọ gbégbèsè lórí ẹ̀ kíákíá. Sister mi wọ́n ní tí eegun ẹni bá jóore orí máa ń yá ọlọ́kọ̀ ẹ̀ mọ̀ pé orò tó ń lọ níwájú báyìí iṣẹ́ ló ń kìlọ̀ fọ́gbẹ́ni pé kó bá ṣàfihàn bálára bá máa wí bá Yorùbá máa sọ tó lógìnní ni wọ́n ń wí fún un sister mi. Túnjí ó máa gọ̀ ṣé mi náà ló ń pariwo sọ̀rọ̀ fún ṣé tó bá fẹ́ bá mi sọ̀rọ̀ o need láti pariwo ni. No, I'm only asking. Must you shout on me? Sherry, ọlá ọmú kan náà tèmi àti ìjọ̀gbọ̀n dàgbà kò ní jẹ́ kí n rí nǹkan tí ó lè pa yín lára tàbí tó máa ṣe ní ṣùtà kí n má sọ fún yín. Good. So, okay, kí ló fẹ́ kí n ṣe? Sísá mi ràn Fọlọ́runṣọ́ ni. Ẹ̀gbọ́n mi ẹ ti bà Fọlọ́runṣọ́ jẹ́ kẹ́ Fọlọ́runṣọ́ dáadáa kíkẹ́ yẹn ti pọ̀ jù èmi ń sọ ti tèmi o ní mo ṣe ń tẹnu mọ́kàn ṣé àmọ́ yìí pé ọlọ́mọ kan ṣoṣo kò fi taratara kúrò lágàn ni. Jẹ́ kí n sọ fún ẹ Túnjí sórí nípa ọ̀rọ̀ ti Fọlọ́runṣọ́ ọ̀pọ̀lọ́ yìí tá a bá débi ìlú ó ní ká fò ó ìwọ ò gbọ́ nǹkan táwọn àgbàlagbà máa ń sọ ni wọ́n ní kàkà kí n bí ẹgbàá ọ̀gùn
màá kúkú fẹ́ kan bí ọ̀kan ṣoṣo ọ̀gá màá rí nǹkan yíyan aráyé lójú màá rí nǹkan gbéraga Túnjí nípa tọ̀rọ̀ Fọlọ́runṣọ́ wàá fi ibẹ̀ lẹ̀ wá mójú ni jẹ́ kí n kẹ́ ẹ̀ jẹ́ kí n gẹ̀ ẹ́ ó mọ̀ kóun nìkan ṣoṣo ló wà lọ́wọ́ mi ni náání ń ta bá nílà náání ṣé mo ti kẹ́ ni ẹ gbà mí ṣé mo ti kábùrú ṣé mo ti kẹ́ ni mi ti kẹ́ ẹ̀ my dear jọ kí ló tún fẹ́ sọ because mo ní meeting. ìkòkò àkúfọ̀ ó dèrò àkìtàn ó ìkòkò tó fọ́ ó ti dèrò àkìtàn ó mọ̀nàmọ́ná yálù. ẹ pẹ̀lẹ́ sà. ọjàre ẹ káàbọ̀. ẹ̀yin ni mo wá rí sà. sí ò sí o. wọ́n ní bí sòbí ò bá dégùn olúbọ̀bí là ké sí ewé tó bá sì mójú àrùn olú máa ń bẹ̀ wò àwọn ọmọ yìí kan tọwọ́ bọ̀ mí lẹ́nu mo dẹ̀ máa gé wọn jẹ. alàgbà níta ń sọ kò fi ti gbogbo ara yé mi nítorí bá ṣẹlẹ̀ gangan ó ní ká ẹ sọ. àwọn ọmọ iléèwé yín mẹ́ta wọ́n fipá bá àbúrò mi lò mo sì fẹ́ fi ojú mi mo fẹ́ fi gan ni wọn tó wọ́n ní tí ojú bá ń ṣe pin a máa yọ báyìí àfihàn ojú ni. èwo nínú àwọn ọmọ yẹn o torí pé àìmọ́lẹ̀ ká mọ̀ yàn abẹ́ ìmọ̀kọ wọn. Fọlọ́runṣọ́ ti. ẹ ṣe sùúrù tó bá ṣe pé lórí èèyàn àìní igi lóko ká má mọ èso rẹ̀ lórí ọ̀rọ̀ eléyìí tẹ̀ ń wí ìgbésẹ̀ tí ń lọ lórí ọ̀rọ̀ àwọn ọmọ yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ torí wọ́n ní tí bàtà bá ti ń ró panlápanlá ó ṣe tán tí ọ̀yà ni a sì gbọ́dọ̀ wọ́nà láti wá gbòdẹ́kan fún ẹ gbọ́dọ̀ gbọ́. mo fún yín ní ọ̀sẹ̀ kan kí n fi rí ìgbésẹ̀ tẹ́ máa gbé lórí ẹ̀ ṣe rí ẹ̀gbọ́n mi senior military officer ni màá mọ ọmọdé yìí a senior advocate of Nigeria ni èmi tẹ̀lé ń wò yìí mo ní license láti gbébọn mo dẹ̀ ń gbé rìn tí àwọn ọmọ yìí tó bá cross me I will get them off I mean it. alàgbà ẹ ṣe sùúrù agbẹ́gbẹ́sẹ̀ lórí ẹ̀ ẹ gbúrò gbọ́ ẹ ṣe sùúrù. kí oró wọnú ìlú ìtìjú bí aṣọ àkísà ń lọ́mọ rí o ó dọ̀rọ̀ àgbààgbà ó dẹrù fọlọ́gbọ́n ó dọ̀wọ́ àwọn àgbà o. Hello Muti ṣé ìyá wèrè at least ó yẹ kẹ́ ti débí náà wèrè ni ẹ ṣé ti mọ̀ sí gbàgbéjọ́ mo ti sẹ́tù gbogbo yẹn mo sọ fún wọn pé a ní competition ní school mi wọ́n dẹ̀ ní ẹni tó bá wù ní kó wá mo náà fẹ́ mọ kàwé ilé là ṣe lọ wo fi tiẹ̀ lẹ́ o wo tí ó bá ti ṣe kí a mọ̀ bọ́ tiẹ̀ inú ilé ti bọ́ọ̀ jù náà. Oya mo mọ tiẹ̀ bẹ́ẹ̀ olóṣì mo dẹ̀ dúró dè wọ́n látàárọ̀ ká lè pè wọ́n báyìí olóṣì lọ́wọ́ mi tí ò yẹ kó lè dáa fún mi. ó ti wá dáa báyìí ó dáa ibi tẹ́ sún mi dé yìí ṣé ẹ ṣàtìrí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ báyìí èmi mi ò dẹ̀ yára mi brain èmi mo lọ ń ṣàfarawé ó yẹ kí n dẹ̀ mọ̀ pé kò sí nǹkan tó máa ní bẹ̀rẹ̀ tí ò ní lópin ẹ̀yin náà ẹ wo nǹkan tẹ́ sún mi sí. Oh my God tó bá yẹ pé mo sharp tí mo sharp àsọmọkùnrin ṣé kò yẹ kí n mọ̀ pé ibi tẹ́ǹtì mi sí ọ̀nà parun ni ọ̀nà parun lẹ tì mí sí náà ó ti wá ṣẹlẹ̀ báyìí sìn ó ti ṣẹlẹ̀ ó ní wọ́n ti suspend wa ní school kí la fẹ́ ṣe ẹ jọ ẹ sọ fún mi kí la fẹ́ ṣe tó láti forí jálè agbọ́n dẹ̀ ti ń ta wá kí ni solution. òbí ọ̀rẹ́ tọ́rọ̀ bá sì ti rí báyìí ọ̀nà àbáyọ ló kù mo rò wípé Ìbàdàn yóò fẹ́ gbé wa mọ́ ẹ jẹ́ ká shift kúrò ní Ìbàdàn ká lọ sékòó torí mo lọ́rẹ̀ẹ́ kan bẹ́ẹ̀ tá a lè fara pamọ́ síbẹ̀ wọ́n dẹ̀ ní Èkó for show Lagos for action mo dẹ̀ nígbàgbọ́ pé kò ní séwu.
Èkó state má máa sọ̀rọ̀ Èkó létí mi ní tí ẹ fẹ́ máa gbọ́ ni ládùn gbogbo ìròyìn tó ń mú wá bá wa lọ́rọ̀ Èkó pé Èkó omi ló kún bẹ̀ gbogbo ilé tó wà lÉkòó pátápátá bóyá ló tó 20 Èkó jẹ́ pé gbogbo omi ni lọ́tùn lósì omi ni lọ́tùn lósì ká wá wọ mọ́tò sí ká gbé kó lọ tá bá dé Èkó tán àmọ́ bí tá máa rìn sí ká lọ rìn ní ọwọ́ alẹ́ ká lọ já sínú omi láì ṣe àwọn làjẹ́ lè wẹ̀ ọlọ́mọ ẹ̀kọ́ lu ẹ̀kú kú omi nà. bọ̀ sórí ọ̀rọ̀ tiẹ̀ náà la ṣe máa tẹ̀lé because àwa là lè rìn a lè jáde à ń sá pamọ́ nǹkan tèmi suggest ni pé bóyá ká lọ sí abúlé wa village wa tí mò ń sọ ìta bá débẹ̀ ó dá mi lójú pé tá a bá fi máa lọ ọjọ́ méjì ọjọ́ mẹ́ta ẹ̀yin kò ti máa get used to it kò sẹ́ni tó máa fẹ́ kúrò mọ́ ẹ jẹ́ ká lọ sí village wa. tó bá ti wá rí bẹ́ẹ̀ bó ni a ṣe fẹ́ ṣe pẹ̀lú àwọn òbí wa torí I love my mom. ṣé mi hate mọ́mí mi ni ẹ kò sẹ́ni tí ò like mọ́mí ẹ. èmi gan nífẹ̀ẹ́ àwọn òbí mi ju tiẹ̀ lọ ṣùgbọ́n jẹ́ kí n sọ kíní kan fún ẹ ọkùnrin ni wàá kí n ṣọmọdé bò láti ẹni kó pẹ́ ká tó wọlé ìwé ọ̀hún àìlójú tìwá náà ni láti ju skul gan lọ àjò lọ òun rè irun gbọ̀n rè lẹ́nu mi àdé ìwà ní secondary school àyèwé kan ṣe kan náà ní àmọ̀wé wo àwọn Yorùbá máa ń sọ kíní kan wọ́n máa ń sọ wípé ẹni tí ò bá sọnù kò ní sọnù. ọ̀rọ̀ yẹn gangan nìyẹn ẹ wò ṣé gbogbo àṣà àtijọ́ àgbẹ̀ ti ká lọ sí àìbíjà sí rè o ẹlẹ́wọ̀n tó lọ́kẹ́rẹ́ kọlọ́mọ kọlọ́mọ mo fẹ́ bímọ kọlọ́mọ mo fẹ́ gbọ́mọ tó ń kọlọ́mọ mo fẹ́ bímọ. ojú tá a báyìí náà. láì ṣòkù. ó ní láì ṣòkù bá a gbé báàgì wa jọ. ẹ farabalẹ̀ jáde. wàá mọ̀ bá wa o. ẹ wá gbàtẹ́ lọ́ọ̀sì ṣé pọ́ọ̀sì yín kọ́lé sí bíbà ẹ náà ṣe bí tòótọ́ wo ó nìyẹn kó o bá a gbà bẹ́ẹ̀ ṣùgbọ́n. ẹ wá jàre èwo gan ni èwo lẹ̀ ló lẹ̀ fún àjọsọ̀rọ̀ 500 ẹ fún mi ní 200 èwo ló gan ló dẹ̀ yín mẹ́ta ẹ wo bí tẹ́ gbé mi wá nà láì ṣe sókà. òótọ́ ló sọ wọ́n tí wọ́n náà bá fọpọ̀ lọ inú wò wàá pé ibi tá a ti ń bọ̀ ó jìnnà kò dẹ̀ ṣe pé bẹ́ẹ̀ náà làá náà ti ń bọ̀ ibi tá a ti ń bọ̀ ó pọ̀ gan adẹ̀ ti náwó àti náà ìwọ́n tó wà nílẹ̀ kí wọ́n náà gbà kó fi sára ẹ̀. àlàyé máa fọwọ́ kàn mí jáde ẹgbẹ́ wa ìyẹn ò káyé ìyẹn wa pẹ́ wá láti ibì kan pé kí ni. àlàyé wa bá a gbà bẹ́ẹ̀ ni káàtẹ̀ lójú àwọn tó wà ojú wọn bá jọ ojú arókèrè ṣé o tún rí pé mi ojú mi jọ aráàlú yẹn. ẹjọ baálé àbí. mo bá a gbà bẹ́ẹ̀ ṣùgbọ́n. ẹ wá jàre fún mi lówó jọ owó gan nìkan ẹ fẹ́ mi lówó gan jàre àlàyé máa fọwọ́ kàn mí jàre èwo ni ẹ tó ń dọ̀ owó gan ni. ọgbẹ́ni jà wà èwo gan ló dé èwo gan ni ọmọ àjọ kan náà ẹ bẹ́ẹ̀ bá ti lọ ọlọ́mọ ẹ̀dá máa da fún yín ẹ̀yin ó lè yìí àbí àwọn tí ẹ fẹ́ gbọ́ kadà gan. ẹlẹ́tẹ̀ẹ́ ọlọ́mọ yìí kọ́. ẹ wò èyí ní kúrò fún yín jàgbàjàgbàjàgbà o káwá lásìkò eégún lẹwa ni ẹ ríran wò ìgbà eégún táwọn eégún máa lùlù ipa igbogbogbò pa igbig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 i pa. dákẹ́jọ experience rí ni. gbẹ́nu òsì lọ gbogbo nǹkan lẹ́yìn wọ́n máa fi ń wéra wọn sórí ní ọ̀dọ̀ tiwa carnival la máa ń ṣe tá a máa ń wọ Mickey Mouse níbí báyìí tó bá fẹ́ ṣe carnival la máa ń wọ ṣo eégún. ọlá ẹnu ẹ ti dùn òun náà láti ń pè látàrọ kò sí network abúlé ti da ó ti yàtọ̀ sí ti gbà kan. wọ́n ti já wa tán ni pé tẹ́ ẹ bá fẹ́ ṣe fún kọ̀ kéèyàn lọ sábẹ́ gi. ẹwẹ dákẹ́jọ́ wo ìwọ Ṣọlá ìwọ mo bá lọ́rọ̀ jọ sọ fún mi kí ni àwọn ará oko gangan máa ń jẹ tẹ̀mí wọn fi máa ń gùn náà. kò lè mọ rí bẹ́ẹ̀ ẹni àwọn ará oko ò lè mọ gùn ẹsẹ rí nǹkan ewé bẹ́ẹ̀ ni àti èyí tá a fi ń pèlú ọbẹ̀ nǹkan òòjọ́ ni. bẹ́ẹ̀ ni ó ní bọ́ọ̀lù àìjù ẹ kú kalẹ̀ o. ẹ káàbọ̀ Abẹ́ni ẹ pẹ̀lẹ́ Alákẹ́ yóò dà fún ẹ ẹ pẹ̀lẹ́ Abẹ́ni. mo ti yà gẹ́. ṣé àwọn ọmọ inú abúlé náà la mọ̀ wọ́n. Ọlọ́run ṣàánú mi
ṣàánú mi ní mo lọ wá. Wọ́n ti sọ wípé ọlọ́mọ kò yàtọ̀ sákò. Túnjí dẹ̀ sọ o. Túnjí sọ. Ẹlẹ́dàá mi o. Ẹ má fẹ́ mú ṣe ra yín léṣe. Túnjí, ṣé ẹ ti bá mi rí ni? Ṣé ẹ ti rí ni? Rìkì, àrífọ́lọ́nṣọ́. Yéè. Ẹ wo, kò síbi tí mi ò fi ẹsẹ̀ mi tẹ̀. Kò sí police station tí mi ò dé. Hospital tí mi ò tẹ̀, òun ló ń lọ yẹn. Ẹlẹ́dàá mi o. Kódà adé mọ́ṣúárì. Yéè. Àrí anything like that. Ṣé ní kẹ́kọ̀ọ́ kan ayé balẹ̀? Mo bẹ̀ ọ́ dídí ọmọ. Ẹ jẹ́ ra sun ẹkún. Ẹ jẹ́ ra sunkún. Torí ariwo tí mò ń pa náà nìyẹn. Mo dẹ̀ sọ fún yín títí. Ẹ wo ní ọ̀rọ̀ ń ṣèsìn. Ọ̀kọ́lọ́n ṣàtẹ̀ kọ́kọ́ ṣe ń rí iná. Ọ̀rọ̀ tó wà nínú mi gbà yẹn màá lè sọ síta. Ẹlẹ́dàá mi mo gbé o. Fọlọ́ṣọ́ mi dà. Ló ṣẹlẹ̀ lẹ́kọ́ òbu wa sí dààmú yìí. Àmọ́ kò ní mọ lóhùn nìkan. Fọlọ́ṣọ́ mi dà. Àbẹ̀ní ò tí ì lọ ni. Bá mi ń bá ti lọ àmọ́ gbà mo rí pé èyìn rẹ̀ dẹ̀ fi èèyàn sọ mo sì wá ní kí n dúró. dòní ṣé ọ wà pé ò rí mi bẹ́ẹ̀ mo kéré tó àbí. ẹ dákun ẹ má bínú. ṣé orí bó ti kúnlẹ̀ kò rí bẹ́ẹ̀. ìyá rẹ ló ti ẹjọ́. tí ẹ di méjì lọ́wọ́ mi ọ̀kan ṣoṣo ọmọ tí mo bá ń bínú ó tún dúró bí ìyàwó mi ò ní mò ń rí fọ̀rọ̀ ọlọ́ lẹ́ẹ̀dẹ̀ ò ní máa dúpẹ́ bí wọ́n ti rí kan bá jà tí mi ń wá bọ́ parí ẹ̀ kálukú lódùmarè sáàyè ọpẹ́ lẹ̀ fún. lílọ lọ́wọ́ ń lọ yìí má wàá pẹ́ o torí lemọ́ ọ̀dọ̀ ọ̀rẹ́ rẹ̀ ti ń pọ̀ ọjọ́ ló sì ti fẹ́ wọ̀rọ̀ yìí sọgbọ́ mọ́ pẹ́. ọ̀kárẹ̀. báàrẹ̀ ni ọmọ pẹ́ ọjọ́rọ̀ pẹ́ o. ó sì báwọn kó o bá dẹ́ẹ̀dẹ̀ ìwọ má bàjá bí bá ń wúrú tí ń wúrú máa wòran bílẹ̀ ń ta ṣe ń gbà mo ti bá a sọ̀rọ̀ tí mo ti kìpọ̀ rí ẹ̀ fún kò jẹ́ wí nǹkan kan lé tí mo sọ sọgbọ́ wọn náà ó sì máa ṣe sùúrù wọn lù mọ́ níjọ́ ọba lù tí nǹkan kan bá ṣe ọ fẹ́ sọ ìmí lẹ́nu ni wọn ò ní ṣe bólóògùn lọ́rẹ́ rẹ̀ ẹ mọ tó gbà lọ́wọ́ ọ̀rẹ́ rẹ̀ tí èlù ọgbọ́. o ṣeun orin kan lára àwọn bàbá wa ní olórin mo ti rántí ó ní kì í ṣe gbogbo ọ̀rọ̀ obìnrin ló ṣe é bínú sí lọ́ọ̀dẹ̀. o ṣe ọ̀kárí ọ̀dà o báńkì mọ́jà mọ́ mi ìjà láyé mi ò tó jà mọ́ tọrọ ẹ ti yé mi ó ṣeun o àbí. àgùntàn sọ́ọ́lù ọkùnrin ogun ṣòkòtò lọ́balẹ̀ dẹ́dẹ́ yìí ọkàn mi ò pò ń lọ lásán yìí nínú tó jogún ní ọ̀jẹ̀. ayé làwọn tó wà ní oko oúnjẹ o gbogbo àwọn nǹkan tó ń ṣa ara lóore láti ń jẹ láti gbà tá a wà níbà. orí yẹn sọ mọ gbogbo ẹ náà gbogbo nǹkan tó láàdvantages náà ló ní disadvantages tẹ problem tèmi pẹ̀lú àwọn tó ń gbé oko ni pé wọn kì í pẹ́ darúgbó lóòótọ́ ẹ̀mí wọn máa ń gùn pé ẹ̀mí tó gùn sínú kí. ẹ wo ẹ̀yin ọ̀rẹ́ ṣé bí nǹkan tó máa ń mẹ́mí wọn gùn làwa náà ti ń jẹ yìí kẹ tó mọ̀ nísìn àmọ́ àti fresh ju fresh fish lọ. o tiẹ̀ rí yẹn sọ ọlọ́run bó ṣe wù mí lọ ó wù mí káwọn ìjọba wa kí wọ́n máa ràn wọ́n lọ́wọ́ àwọn tó ń ṣiṣẹ́ fámì yẹn kó tiẹ̀ máa fún wọn ló kó máa pọ́ǹpù owó sínú fámì system. kí ló rí tóbi sọ bẹ́ẹ̀. ṣé wò mọ̀ pé oúnjẹ ohun gangan lẹ̀mí ara ni tí ò bá sí oúnjẹ mọ́ kò sí nǹkan tí ara fẹ́ máa ṣe. mi wà orí yẹn sọ bọ ṣe bí ẹlẹ́ran ara bíi tiwa yìí náà tọ́ba tíjọba bá kó yẹn jọ́sìn tán láwọn kò fún un ìgbà yẹn kọ́ náà máa rántí pé bàbá àwọn kan ti kú wọ́n fẹ́ ṣòkú. irọ́ ni ìjọba máa kówó fún wọn tó bá dẹ̀ ti kówó fún wọn tán wọ́n máa yan àwọn èèyàn tiwọn tó máa bójú tó wọn bó ṣe ń ná owó. mú ìwá ṣe bí ọ̀rọ̀ àwọn òṣèlú là ń sọ àwọn olóṣèlú là ń sọ yìí ọ̀rọ̀ wọn kan só yẹra wọn ni. ìyá ni kò máa sọ ṣé orí nínú àwọn olóṣèlú tá à ń sọ yìí náà a sì láwọn èèyàn tó yẹ pé wọ́n ń gbìyànjú. a ní o wọ́n gbìyànjú. ta ló ń bọ̀ ọlọ́run ó ní o. lè kéèyàn rí
Abẹ́ni. What's up? Abẹ́ni bá wọ ẹ kọ́kọ́ gbọ́wọ́ náà wọ́n ṣe ń ṣe nìyẹn wàá lọ̀kẹ́ ó ti yẹ wàá tún ṣe ṣódà. Ìyẹn ò gẹ̀ẹ́tẹ̀ bẹ́ẹ̀ o ṣáà mọ̀ wá náà ọ̀rẹ́ mi ni ọ̀rẹ́ Man City nìyẹn yes bẹ́ẹ̀ mi ṣe wà Stock City ló ń pè mí òun dẹ̀ kẹrin ọmọ relegation ló ń wà all city ni so we are the city people. Oh yeah. You're such a beautiful girl, you know. Wow, built especially only hips, gbogbo ẹ tight látòkè délẹ̀. Your front is so attractive and your back is so sexy. Oh, yes. Yes. So baby, I just want you to know that I am in love with your body. Kenny, kí ni gbogbo tẹ́ ń wí látàárọ̀? Ṣé gbogbo tẹ́ ń wí kò yé mi rárá? Ṣé tẹ́ bá fẹ́ kí n gbọ́ gbogbo tí ẹ̀ ń sọ? Ẹ sọ lédè tèmi gangan gbọ́. Èmi ni ó yẹ kí n blame àmì mo ti gbàgbé pé ignorant ni ẹ. Second name rẹ̀ nìyẹn. Ṣé rí orúkọ mi kọ́ ni tẹ́ wí ń wo? Bẹ́ẹ̀ bá fẹ́ mú kọ mi gangan Àbẹ̀ní ọmọ Àdìgún. Àdìgún singing. Well, mi ní sọ̀rọ̀ jù yẹ ká tiẹ̀ kọ́kọ́ fi gbogbo yẹn lẹ́nu gbogbo nǹkan yẹn náà ni mo fẹ́ wipe kúrò lára ẹ̀ at least tí bá mú rúwọ yìí dé Ìbàdàn tó bá máa fi mu hypo keg kan ó máa fọ gbogbo èdè tó wà lẹ́nu ẹ̀ kúrò but wait nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo nífẹ̀ẹ́ àtijọ́ tí mo ti fi ojú mi kàn ẹ́ àtijọ́ yẹn nífẹ̀ẹ́ ti so sí mi lọ́kàn mi ò kí ń lè sùn ìwọ ni máa ń ronú ẹ̀. So although mo mọ̀ pé lọ́kàn ẹ̀ wá máa wò pé lẹ́ni tó wà nípò tó ga sí ìwọ tó wà lẹ́ẹ̀lẹ́ pátápátá ìbọ̀bọ̀ lọ́n ṣe máa ń ṣe iṣẹ́ nìyẹn ó ti yẹ mo máa pé olóòsì mi olóò wọ́n fi ra mi wú ẹ ó dàbí pa tí mò ń wo tẹlifíṣàn black and white máa fi ń wé àwọn LCD kan ṣe ń sìn ó ti yẹ so jẹ́ kí mi àti ẹ̀ ká connect ká rò pọ̀ ká jọ wà pọ̀ ká máa wọlé ká máa wọ̀dé bẹ́ẹ̀ máa ń sọ bí ọgbẹ́ ìjàlẹ̀ pọ̀. Ṣé tẹ́ fẹ́ fi látàárọ̀ náà ni? Wọ́n yẹ jẹ́ ni. Ṣé rí wọ́n ní báyìí láàṣẹ ń lé wa èèwọ̀ bòmíì ni ṣé gbogbo ìtẹ́yìn ṣe ń gbòòrò ó yàtọ̀ sí ti wá hàn yín o àti pé mẹ́tẹ̀ẹ̀ bá tiẹ̀ wá sí rádaràda okùn etílé tó ń tẹ́gbín ó wà dapọ̀ tó ń tiyà èmi òjò ìwòjù mi tí mo máa ra ilé ẹni fojú di ni. ọmọ yín pọ̀ fún. ẹ̀yin bẹ́ẹ̀ bá tiẹ̀ wá sọ pé ẹ fẹ́ fẹ́ mi gan-an ẹ lọ sọ́dọ̀ ọba mi Àdìgún ni. àgbẹ̀ mo tiẹ̀ ṣe ń wò yín gan-an nífẹ̀ẹ́ yín pàápàá nígbà tí ẹ fẹ́ yàn kì í ṣerú rẹ̀ ní rádaràdà wá kẹsẹ̀ lẹ́sẹ̀ ó kẹtẹ́ lè tẹ̀ lẹ́lẹ́lẹ́lẹ́ èmi ní báwí. ọmọ tó ń lo ẹ fún mi tẹ́lẹ̀ ó ti di ó báyìí. wọ́n ti máa ń ṣe lábúlé yẹn. mo wá a máa kọ́ Ìdìbọ̀nì jọ, òdìbọ̀nì, wọ́n bí. Ẹ bá ti máa gbọ́ mi. Ẹ wá. Ibi ni ibi bá rí ká. Ó ti dèrò àkìtàn o. Mọ̀nàmọ́ná yalu kí oró wọ ìlú. Ìtìjú bí aṣọ àkísà ń lọ́mọ rí o. Ó dọ̀rọ̀ àgbà. Àrẹ̀mú, rẹ̀ tó dánlẹ̀ náà kan ni. Èèyàn ni ọ̀yọ́. Ó jẹ́ àsúnmọ̀. Sẹ́ni kankan bí. Àrẹ̀mú. Ọ̀rí mo rí. Wàhálà mo rí. Òkú Àbẹ̀ní ni. Ó sùn mí, òkú. Kí a ló ṣe? Irú oorun wa lọ wá sùn sí. Sẹ́dọ̀ ọ̀nà báyìí. Irú oorun wo ló wá sùn? Kò kú lọ́rọ̀ o. Àbẹ̀ní ti kú. Ọlọ́run ó kú ni. Ọ̀rọ̀ kú lọ wá sọ máa ń sùn ní kú. Ìjà jẹ́ ọmọ ẹ̀. Eléyìí ó sùn o. Kò sùn. Ó ti kú ni. Mo ti sẹ́ mu lónìí o.
bó láti ṣe báyìí nísìn. o já gbé lába. bẹ́ẹ̀ ni bàbá rẹ̀ náà ṣe èèyàn bẹ́ẹ̀ nú abá wa. ó dà bàgbé. sóòrùn wà láà pé Abẹ́ní jí mẹ́bọ̀ ọ̀sùn ní Abẹ́ní ọ̀sì dákun ọjí bó láà gbégbá ọ̀nà àbàyè. Abẹ́ní irú oorun wo sọ́ọ̀sì dákun sọ́sùn ní gbé dáadáa yóò dà fún. Abẹ́ní dáhùn. Ọ̀nà òkú bàbá. Lẹ́gbàá. Àwọn orí nǹkan. Ògùn lẹ́gbàá tó tó àdé. Abẹ́ní tí ẹ̀ dá mi lóhùn. Abẹ́ní dá mi lóhùn. Abẹ́ní dá mi lóhùn. Ẹni ọ̀rẹ́ rẹ̀ ni. Abẹ́ní dáhùn. Wọ́n ṣe yé dáhùn. Ọlọ́dí dá. Bàbá náà ti jẹ́ bẹ́ẹ̀ ni. Ẹni ṣe ló ní ilé dá o, ìwé ṣe kó dá o. Abẹ́ní dìde, dá mi lóhùn. Abẹ́ní dá mi lóhùn. Ọmọ mà ti ṣe o, bẹ̀rẹ̀ ó ṣe ṣọ́wọ́ lè tẹ̀ yí mọ́ra o. Tó lè gba yín lọ́mú wá ilé Abẹ́ní. Ọmọ aráyé máa lé. Abẹ́ní ọmọ bá ní àtọrọ. Ọmọ aráyé burú o. Ó yàtọ̀ sọ́mọ bá ní àjágbá o. Ọmọ mà ti ṣe o, abẹ́rẹ́ ó ṣe. Pẹ̀lẹ́pẹ̀lẹ́ akọni lójú Ṣọ́wọ́ lè ẹkún. tẹ̀ yí mọ́ra o. Tó lè gba yín lọ́mú wá ilé Èdùmàrè. Ọmọ aráyé máa lé. Ọmọ aráyé burú o. Màmá àwa ti ṣe tá a ti ń lọ nìyẹn. Ẹ ti ń lọ ọbọ. Àwa ti parí nǹkan tá a ṣe lábàá nìyẹn a ní ká tètè máa lọ sí school padà tó ló ti yẹ ká resume. Ọ̀rọ̀ ẹ̀yin ọmọ ìkéyàn mọ̀ dákẹ́ sí ni o ibo yẹ kẹ́ ẹ wí fún mi látànà pé tó màmá à ń lọ lónìí o irú kókò kéékèèké iṣu kéékèèké ọ̀gẹ̀dẹ̀ n ó kó inú àgbọ̀n n ó sì máa kó bọ̀ fún yín látòkò. Mọ̀mísí lóòótọ́ ni o a kò dẹ̀ wá rí bẹ́ẹ̀ ṣe ròyìn wọ́n pè wá lórí aago ni àti pé a ti resume sí school. Ẹ wá tí ìwà lè lọ báwọn ọ̀rẹ́ ẹ̀yin ń bẹ lóko Sọlá ń bẹ lóko èmi náà mo sì fi wí fún pé bá ń ṣiṣẹ́ díẹ̀ lóko kó tó máa bọ̀ ẹ dúró de Sọlá o. A dúpẹ́ lọ́wọ́ yín fún bẹ́ẹ̀ ṣe ṣe ìtọ́jú wa gẹ́gẹ́ bí ọmọ yín ṣùgbọ́n àlọ́ ti yá báyìí ẹ bá bìtún pa àsọ fún yín látàná. Ẹ mọ̀ tí ì lọ ẹ̀yin kì í sọmọ bẹ́ẹ̀ lọ́wọ́ mi ẹ sọmọ bẹ́ẹ̀ ọmọ gidi ni yín jẹ́ kí Sọlá ó dé òun náà ó lè sì yín awù yóò lè sì yín ẹ ṣe sùúrù. Màmá a ti gbọ́ a máa dúró kí Ṣọlá ti dé. mo fọlọ́ bẹ̀ yín o ẹ wo síbẹ̀ èéfín ní rú yìí àbẹ́ẹ̀ rí nǹkan mo tiẹ̀ ti ń gbé nǹkan kaná. lè tẹ̀ yín mọ́ra o. Tó lè gba yín lọ́mú wá ilé Èdùmàrè.
ọmọ aráyé máa ń lé ọmọ aráyé burú o ọmọ aráyé máa ń lé. ẹ̀yin ọ̀rẹ́ mi kí ló dé tán fi sọ pé ẹ sọ pé ẹ fẹ́ máa lọ àjọ sọ báyìí tẹ́lẹ̀. Ṣọlá lóòótọ́ ni ṣùgbọ́n àárò lè sọ mí I miss my mom now. látìgbà tá a ti jí nǹkan tó ń sọ lẹ́nu nìyẹn bó lè ṣe wà yìí tó bá ti sọ̀rọ̀ ọmọ mi ẹ̀lẹ́dùn báyìí kò sí nǹkan tí ò lè ṣe ká ní kò ṣe pé ìwọ wa pẹ́ dé látòkò ni àbá ti ò ní bá wa ń bí. ẹ wo tòótọ́ ni mo pẹ́ o àmọ́ pípẹ́ tí mo pẹ́ ẹ ó ní tójú mi rí ẹ wo nǹkan ṣẹlẹ̀ ń lu yìí o. Ṣọlá kí wàá ní nǹkan tó rí o. mo ní nǹkan ṣẹlẹ̀ níwájú ilé bàbá bẹ́ẹ̀ ni ẹ wò lálá lu. kí ni lálà tó ń lu gbọ́ndẹ́rẹ́ ló sọ ṣé wọ́n jẹ́ bí náìsì tó ti ń kọrin. ìgbà tẹ́mi náà débẹ̀ àánú ṣe mí. sọ̀rọ̀ kí ló ṣẹlẹ̀. Alábẹ́ẹ̀ni ti kú. Abẹ́ni bẹ́ẹ̀ni Abẹ́ni ti kú. ó pa Abẹ́ni. kí ló ṣe. àníkú pààyàn wọ́n tó ń bèèrè pé kí ló pa kiri Abẹ́ni ikú ló pa ẹ wo Abẹ́ni ti wá sọ̀rọ̀ o ó fariga gẹ́gẹ́ báwọn yẹn náà ṣe mọ̀ láàrin mi pé alágbára kan ni bàbá Abẹ́ni ó sọ yeye ó ní pẹ́ ń pa nogónogó kan ó ní kò ní ká dún ó lẹ́ni tó pa àkàlàmọ̀gbò ó ní kò ní kóṣù ó ní gbogbo àwọn tí wọ́n parapọ̀ tí wọ́n pọ̀ mọ́ òun ó láwọn tó wọn ni wọn ò ní kíje ó nígbà tó bá fi di àárọ̀ ọ̀la ó láti rẹ̀ tó ṣe bí oní yóò tún síta. jọ Ṣọlá jọ má fi àwàdà ṣe ẹ̀yẹ fún wa ṣé ó lè dẹ lójú pé gbogbo nǹkan tó ń sọ yìí bàbá Abẹ́ni ló sọ bẹ́ẹ̀. gbogbo ẹ náà fi dá ni gbogbo ẹ fi dá tó bá máa fi dàárọ̀ la táṣìírí bá máa tú tójú àṣẹ bí bá hàn gbogbo ìlú náà mọ̀ pé ẹni ń ṣe bí ìwé o kọ́ máa sùn mọ́mọ́ nù. ẹ wo ẹyin ọ̀rẹ́ mi ò ṣẹlá fún mi torí ó dá mi lójú pé bí Abẹ́ni ṣe yan tiẹ̀ nìyẹn Mutiu Múyìwá Ṣọlá bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ́ mo gbọ́dọ̀ dé city lónìí. kí ló fẹ́ fa gbogbo yẹn ẹ wo. ṣe sùúrù. ẹ wo ẹ ti gbọ́ báyìí o tó bá ti sọ̀rọ̀ ìyá ẹ̀ báyìí city ló máa ń tẹ̀lé èmi ń tẹ̀lé Man City ọmọ bàbá olówó ní city mò ń lọ ni. mo lọ gbẹ́rù tèmi náà. Ṣọlá bó ti rí làwọn ọ̀rẹ́ mi ní à ń lọ ibi ìtìjọ lẹ́mi àwọn ọ̀rẹ́ mi já máa lọ lára jẹ ìwọ náà sọ já máa lọ ọgbẹ́. ẹsẹ̀ mi lọ elémi tí ọkàn mi ti balẹ̀ pé èmi náà mo tó ti jẹun sókè sí wọn fi mí lẹ̀ wọ́n tún máa lọ táyì fún wa máa bá rìn bá ṣé ìpàdà sọ́dọ̀ lórí ìbò kọ́lá ni ìwọ lọ. Abẹ́ni bá mi. àní gbórí kúrò lẹ́sẹ̀ mi. ó jẹ́ mo wà báyìí. ọmọ pé gbàgede láwa yìí gbogbo ẹ tí bá ń kọjá lọ tí bá ń kọjá bọ̀ ọ̀tọ̀ ni tí wọ́n mọ̀ lù ọgbọ́n ǹdèǹdè gbórí. ó dà. bá mi ṣé mo pé mo máa ń sọ fún yín. pé kí ni. mo ní ẹ wáyàwó kékeré. Abẹ́ni. bó pẹ́ títí èmi náà lọ dèèyàn kan. Abẹ́ni ọmọ kì í ṣe ọ́ ìhun ò fẹ́ yàwó kankan láti ìgbà tí ìyá rẹ ti kú mo ti dá mọ́jẹ̀mú pé ò ní fẹ́ mi kankan bẹ́ẹ̀ ni ìfẹ́ tí mo ní sí ọ ju tẹ̀yìn jù lọ ẹ̀mí mi ní ọ́ ikú ò gbọ́dọ̀ gbà ọ́ lọ́wọ́ mi bí n bá wá lọ rèé fẹ́ bí nǹkan ní ìsìn bóun bá ti ń gbégbá yọ ọmọ retí kí wọ́n gbágbọ́n èmi ò sì fẹ́ kí ìrà kankan ó rìn ọ́ bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. bá mi. jẹ́ n tó sọ kankan fún ọ ẹni tí yóò fi ọ bí aya yóò fẹ́ èmi náà mọ́ bẹ́ẹ̀ ni irọ́ ojú kan ẹ̀pá ojú kan èrè. bá mi o ṣé mo pé mo sọ fún yín. mi ò fẹ́ bí ìfọ̀rọ̀ obìnrin lẹ̀. kí lẹ sọ. ọ̀rọ̀ obìnrin lẹ̀. wọ́n dẹ́dẹ́ wà mú mi ṣe àní wọ́n ọmọ gbà náà. gbórí o bẹ̀rẹ̀ ń yọrẹ tí ọ ń yọrẹ tí ọ. bá mi. Abẹ́ni ọ̀kẹ́ ọmọ bá ní àdátọrọ ọmọ bá ní àdátọrọ ní ò yàtọ̀ sọmọ bá ní àjàgbá o. ọmọ àgbo mọ̀mọ́ gbó bí a ti bọ̀ sábàrí ewúrẹ́ ní bàbá yín fi pológun. Abẹ́ni ọ̀pẹ́ ẹ bá ń dárò ara mi o. ẹ̀tàn ọ̀gbìn aróòde òwò olùkẹ́yàn bíi ńlọ́lọ́ ọmọ oníkẹ́ ẹyin gẹ́dẹ́ òkè lógun ọ̀wá lè mọ ọgbàgàn bàbá rẹ̀ rè gbalẹ̀ o.
ẹ kú dárò ara mi fún mi. Kòkòrò jẹ́ ń gbádùn obì tó gbó, ikú ọ̀jẹ́ ń gbádùn ọmọ tí ń bí. Irinwó ọmọ atari ọgbọ́n mẹ́rù. Gbogbo wọn ní apá kìtì mọ́lẹ̀ wọ́n ń pàdé òjàmọ̀ lẹ́jọ́ iná níjó gbogbo wọn kéérú. Àtẹ̀bú àtàdó gbogbo wọn pátápátá ìwọ̀n ó gbéjù sódò okùn mi. Ń pa kékeré létí bọ́bá mu tí wọ́n parọ̀ gbọ́dọ̀ bẹ̀jẹ̀ ká. Wọ́n pàjòjì gòdògbò tó mẹ́gùn ìdílé wọn parọ́wọ́ fọ́nà tí sọmọ babaláwo. Gbogbo ẹni ọba wọlé olóògbòjò ní túmọ̀ ojú tó bá rorò wọ̀ ní fọ́nẹ́. Ẹni ọmọ mi. Ìwọ lọ́ọ̀lọ́ rèé jà tó gbìjára rẹ̀ bẹ́ẹ̀ ni. Àbẹ̀ní o Àbẹ̀ní o Àbẹ̀ní o mo pè ọ́ sí mẹ́rẹ́tẹ́lú tọ́ ọ bá ń bẹ ní màsíàkárùbà ibi ojúmọ́ tí mọ́ wálé ayé mo fẹ́ kẹ́ jẹ́ mi ní òun tèmi. Ó níbodè ọ̀run o mo fẹ́ kó sílẹ̀kùn fábẹ̀ ni mo fẹ́ bá sọ̀rọ̀. Olúmọdímọdí lọ́ọ̀rẹ́ mọdí yígbó ká òkùnkùn lọ́ọ̀rẹ́ tara ṣàṣà mọdí yí ọ̀run gbọ̀ngbọ̀n ikú lálágàdàgodo ọ̀run ọ̀kọ́ ọmọ níyè fọkàn rẹ̀ ṣètùtù ọ̀wẹ́rẹ́ ní wárí olókun ìrìn àwòrán ṣàṣà kan gbọ́dọ̀ fódú ẹ̀mí sinmi ní fọ́sẹ̀ ọ̀wọ́n rin ní bábẹ́rẹ́ wọ́nà ìrìn ìwúrí kan gbọ́dọ̀ yẹn kọ̀ọ̀kan tì. Àbẹ̀ní o Àbẹ̀ní o Àbẹ̀ní o Àbẹ̀ní. Àbẹ̀ní ọmọ bá ní àtọrọ Àbẹ̀ní ọmọ bá ní àdátọrọ ọmọ àgbòmọ̀mọ́ igbó bàbá yín tí bọ̀ sábàrí ewúrẹ́ ń bàbá yín fi bológun ọ̀sábàrí ọ̀kọ̀já olórí ológun ọ̀gbọ́dọ̀ kárẹ̀. Mo fẹ́ kó wà lọ́rẹ́ ṣe bí èmi bàbá rẹ ti ṣe gbogbo ẹni tó lọ́wọ́ nùkú rẹ pátá mo fẹ́ kó ọlọ́rẹ́ gbẹ̀mí wọn kó dẹ̀mí wọn légbodò. Àbẹ̀ní o ẹni nú èèyàn lọ́ba lọ́wọ́ síkù rẹ mo fẹ́ kó ọlọ́rẹ́ já wàràwàrà bí àkékù ọká. Mo fẹ́ kọ́ ọlọ́rẹ́ já wàràwàrà bí àkékù ejò. Èèyàn ní lẹ́bọ̀ lóògùn lọ́ba sùn ọ́ de wúrẹ́ jẹlẹ́jẹlẹ́ báyìí. Gbogbo ẹni tó sọ́ di àgùntàn jẹmọ̀jẹmọ̀. Ìran tó sọ́ di aláàmù tí jẹlẹ́bà ògiri gbogbo ẹ̀ tí wọ́n sọ́ dẹni tó ọlọ́rẹ́ gbèkúrú jẹlú ẹ̀ bọ́ra. Mo fẹ́ kó dìde kọ́ ọlọ́rẹ́ gbìjára rẹ kó rí kọ́ pa gbogbo wọn látòkè délẹ̀. Bẹ́ẹ̀ ni mo sọ fún Àbẹ̀ní ọ̀yá ń lọ báyìí. Gbogbo ẹni ọ̀pá pátápátá bó ti wulẹ̀ wọ́n pọ̀ tó kàn náà dọ̀bẹ̀ lẹ̀ àfíra. ẹni ká máa rí ń bẹ̀. ẹjẹ àrùn mo ilẹ̀ ló tún gbà lọ lọ́hùn mo ló ń lọ ń bẹ̀ yẹn. ẹ ṣe fẹ́ mi mọ gbogbo bíbá ju yìí lọ mọ bíbá dáadáa bíbá la máa ti mọ ẹ mọ. tàbádé sọ̀rọ̀ bá a ní o mọ kinní kan ju kinní kan lọ. ẹ jẹ́ ká sinmi bíbá ṣé kò rẹ̀ yín ni. ọ̀gá ẹ̀ ó bẹ́tà o bẹ́tà ká sinmi bí o. ká sinmi ń gbà ẹ̀ bá dẹ̀ di àárọ̀. Ọlọ́run mi. Ẹ̀yin bàbá o ọmọ yín tí ó tún fẹ́ sùn. ẹ̀dá máa sùn o gbogbo ìwà ló dẹ̀ kọ́ sí gbogbo èyí. ó bẹ̀rẹ̀ ó yẹ ká sùn jẹ́jẹ́ wa. Kí ló rí?
mo lálàá. mo lálàá. lórí lójú àlá. mo rẹ bọ. ẹbọra ni mo èmi náà lálàá mo rí ẹbọra tó fún mi lọ́rùn. ẹ ní o ti ní kankan. ikú ti traficate. kí ló ṣe. ikú ti traficate. àṣé bíbá la máa parí ìgbésí ayé wa sí. mo ṣẹ̀ṣẹ̀ wá rí i pé mo ti forí jalè àgbọn ni mo dẹ̀ sọ ẹ̀yin lẹ́ ń kó bá mi ẹ̀yin lẹ́ ń kó bá mi ẹ wo bí tá a wà nítorí Ọlọ́run. wọ́n ní ajé tó bá sùn sí sàásùn sàárè àrẹ ló ń bà jẹ́. wọ́n sọ ní ṣọ́ọ̀ṣì wọ́n sọ mọ́ṣáláṣí màámi sọ bàámi sọ ọlọ́mọ ológo ni mí ṣẹ́nu gbọ́ ni màá ti lògo mi. wọ́n tẹ́kẹ́ jẹ́ ká gbọ́rọ̀ jáde tí wọ́n náà gbọ́ ni ìwọ náà ni òun náà ní akitẹ́kì gbogbo ẹ̀ o. ìwọ ló ń tì mí ó jẹ́ àtì mí ó ṣèdí o ó ṣàyà o ó ṣẹ̀yìn o ó ní gbogbo ẹ̀ ibi tá a bá parí ẹ̀ sí ni ìwọ lọ o. Abẹ́ni! 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 Abẹ́ni jọ! Abẹ́ni jọ! Iwájú ni mo sáré ṣe! Ṣèmi padà sẹ́yìn! Tẹ̀mí ti bá mi ọ̀! Abẹ́ni àjọ! Tálámẹ̀tì kú kàn. Tálámẹ̀tì kú kàn. Mo ṣẹ̀ṣẹ̀ wá rí pé ìka ẹ̀sìn wọ́n rọ yín sí mi ni. Tọ́lá yín sí mi kẹ́ wá bá tèmi jẹ ní ọ̀nà. Ọmọ tó bá parí tó bá wà rù kí ṣe tó bá gbà rù. Ẹlẹ́dàá mi ò lè dárí jì. Abẹ́ni! Abẹ́ni! Student dẹ̀ ló máa jẹ́ o pẹ̀lẹ́ Ọlọ́run ló mọ bí tó ti ń wọ́n bọ̀ Ọlọ́run á kó ẹ yọ. Ọlọ́run ṣàánú ọmọ yìí o Ọlọ́run jò kú báyìí kò ní kú báyìí gbòòrò ayé nǹkan ti ṣe ọmọ yìí o. kọjú máa rí bí. gbogbo ara lógún ẹ jẹ́ à lọ. kí ló máa ń ṣe èèyàn báyìí náà èèyàn mọ tí yó ẹ̀dẹ̀ wá dúró sí ti mẹ́rin lè wọ́ kúrò ń bẹ̀. kò mú tí yóò àmọ́ tó ṣe kò mú tí yóò. ẹ̀jẹ̀ lélẹ̀ lára ẹ̀ náà ṣé accident ni. àwọn náà mọ owó kan wọ́bọ̀ láti inú gbóǹbẹ̀ yẹn mà ní student dẹ̀ ló máa jẹ́. Fọlọ́nṣọ́. ṣé ẹ mọ̀ ní sà. Fọlọ́nṣọ́.
ẹ mọ̀. mo dáràn Fọlọ́ṣọ́ ọmọ ẹ̀gbọ́n mi ni Fọlọ́ṣọ́ kí ni ẹ ṣe fún awakọ̀ ẹ̀yin wo ni ẹ̀yin kò ń ṣe ìbáwo. bá a ṣe rí ni awakọ̀. a ti ń wà tipẹ́tipẹ́ náà Fọlọ́ṣọ́ mo dáràn Fọlọ́ṣọ́ ẹ jọ̀ọ́ ẹ bá mi gbé ẹ jọ̀ọ́. ẹlẹ́wà tó lọ́kẹ́rẹ́ kọlọ́mọ kọlọ́mọ mo fẹ́ bímọ kọlọ́mọ mo fẹ́ gbọ́mọ tó ń kọlọ́mọ mo fẹ́ bímọ mo fẹ́ bímọ mo fẹ́ bímọ mo fẹ́ bímọ. ṣé kò sí wàhálà àti wà. wàhálà báwo. òbí òfin Fọlọ́ṣọ́ mú ìwà àti mùtí ibi tí wọ́n lọ yẹn wọ́n ti rí wọn. wọ́n ti rí wọn. ọmọ ẹsẹ̀ kan yẹ ẹsẹ̀ kan òun lọ́wọ́ wọ́n ti fún ní títímẹ́ǹtì gan kò respond sí o. àwọn ikú wa ń kọ́. àwọn yẹn ti kú. ìyẹn gan ló mo dẹ̀ máa sọ fún wọn máa sọ fún wọn tí wọ́n bá kíláàsì wọn da kíláàsì yìí ni more many things. wọ́n ti wá bá dé kan báyìí wọ́n máa disturb kíláàsì ni why. ọmọ mi kí wọ́n sọ fún ẹ o. Fọlọ́ṣọ́ náà níta àwọn ẹ̀yà. pẹ̀lú bó ṣe máa ń kìlọ̀ fún ọmọ bọ́ọ̀lì tó gbẹ̀yìn wọn ṣe wá rí nìyẹn ṣá wẹ́ ẹ̀ta wífọ̀ bá jẹ́ kó gbọ́. Jésù Olúwa wa. àmín 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 lórúkọ Jésù. ìyá mi nínú Olúwa Olúwa ń jẹ́ kó yé mi pé àwọn nǹkan ìkọ̀kọ̀ kan wà nínú ayé ọmọ yìí àfi tí ẹ bá jẹ́wọ́ kó lè yé bẹ́ẹ̀ ni nǹkan tó Olúwa sọ nìyẹn o. Olúwa lè dá mi ṣàánú mi àtúnjẹ ń pasán Jésù àtúnjẹ ń pasán ó ti sú mi o Ọlọ́run ó ti sú mi o. má bínú ọmọ mi mo gbá láyé rẹ. ẹ wo gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ ilé ọkọ keje òun ni mo wà yìí. àgàn màrà yé wá láyé o ayé mi kí ló mú mi kúrò ńbẹ̀ àìrọ́mọbí ni nígbà tí gègèlè tí mo wá bọ́ sórí gègèlè ọkọ mi á tún wá gbéyàwó wá ká mi mọ́lé ọkọ ṣe ń gùn mí báyìí gàràgàrà bẹ́ẹ̀ ni ìyàwó náà máa gùn mí gàràgàrà kí ni mo lè fi sọ fún wọn nígbà tí mi ò rọ́mọ bí ó kàn ń bọ́ mi lásán ni bàbá ẹ ṣàánú mi ẹ má jẹ́ ń wáyé asán ẹ má jẹ́ kọ́rọ̀ mi dàbí ejò tó kọjá lórí àpáta tí ò ní pa ẹ jọ̀ọ́ mo fi ọ̀nà Ọlọ́run bẹ̀ yín ẹ ṣàánú fún mi. má sunkún mọ́ ọmọ mi sórí ọ̀rọ̀ ilé ayé yìí ó kún fún onírúurú ogun ìgbà míì bá a ti wáyé páàrí kọ́ láàrin o orí ẹni ní bá ní í ṣe lọ́rọ̀ ilé ayé ṣùgbọ́n níwọ̀n ìgbà tó ti dẹ́sẹ̀ wọnú ilé mi ọ̀rọ̀ rẹ ti dayọ̀. èmi ló kọ rẹ ti jẹ́. ìbídùn ni sà. ìbídùn. bẹ́ẹ̀ ni sà. o ti wá ṣe báwọn. báwo sà. o kò kú ẹyẹ tó bá létí láàfin fèjì bá a fi ìtàdógún lùlù fẹ́ yá di tí kò ní gbọ́ ìwọ náà wà wá wò bóyá tẹ́jú rẹ̀ máa ń gbà ọ̀yẹ̀là ìbà àti wáyé ọjọ́ ìbà àti wọ̀ oòrùn bá a bá fẹ́ mọ́ lójú àrínà bá a fa ọmọ lẹ́sẹ̀ àárín ọ̀yẹ̀là. oníbodè ilé ayé tí mò ń lọ yìí mo fẹ́ lówó mo fẹ́ lọ́lá mo fẹ́ lọ́rọ̀ mi ò sì fẹ́ bí ju ọmọ mẹ́ta lọ ẹ fún mi láyè. àǹtí mi ẹ dá mi lóúnjẹ àárẹ̀ torí tẹ́yìn ó tún ṣe yọ̀yàn lẹ̀ tẹ́yìn ṣe the other time tẹ́ wá nìyẹn mú nígbà fún yín this time around. Màámi ṣé ẹ̀ ń gbọ́ ọmọ yín báyìí ó ti sọ mí lẹ́nu nìyẹn o. jẹ́ ṣe máa ń ṣe nìyẹn. má wọrí màá rí ẹ kí n tó lọ tí ìbá dẹ̀ rẹ̀ máa rán mọ́mì sí I promise. ẹ máa gbéyàn mọ́ra ni. ọ̀dà tó dáì ilé máa lọ má pàtàkì sọ̀rọ̀ tí mo fẹ́ sọ máa lọ jọ gẹ́rọ̀. ó mà ti di big boy. ìbí dùn. Màámi. dákun ṣé aṣọ tó wọ̀ iṣó òróró kan lé àbí bó ṣe ń bá a bọ̀ náà rè nígboro. Mọ́mì kí ló rán pẹ̀lú dírẹ́sì mi
àti pé ṣé àwọn pásíkò ooru la wà ní ooru mú. lọ ń jẹ ṣingọ́ọ̀mù bí àwọn àìlọ́ọ̀tì. mọ́mì mo fi ọlọ́wọ́n ọba mo fi bẹ̀yìn ọjọ́ tèmi àtàwọn ọ̀rẹ́ mi bá wá kí yín ẹ wo èyìnbó tẹ̀ ń sọ yẹn ẹ má sọ lójú wọn kọ́ má lọ máa fèmí ṣe yẹ̀yẹ́ o kí ló ṣẹlẹ̀ kí ló ń jẹ́ alọ́ọ̀tì. àwọn ni wọ́n máa jẹ ṣingọ́ọ̀mù pàlàpàlà. ṣe fẹ́ gbọ́ oúnjẹ tí mo jẹ kí n tó kúrò nílé àárọ̀ ẹ̀ ó ń rìn mí lọ́kàn bákan torí ẹ̀ mo ṣe ra chewing-gum mo ti dé ìbàyẹ̀ gan kí n tó rà. yóò dáa fún ọ tó wí yóò dáa dákun àwọn àlejò yìí ṣé ẹ pọ̀ ní àbí bí wọn pilẹ̀ ti rí nítorí báyìí kí wọn rí tẹ́lẹ̀. mọ́mì ṣé báyìí náà já sí anyway ṣe rí pákéjì lásán lélẹ̀ kò sí nǹkan kan mẹ̀ṣẹ̀ gbọ́. pákéjì ni kò sí páàkì ìbídùn sanra tó báyìí tẹ́lẹ̀ ẹ dákun mọ́ ṣé kèsì pé olùmọ̀wúmọ̀wú tábúlẹ́ẹ̀tì tí wọ́n ní à ń lò ní ìsìn. kí ló ń jẹ́ màwúmàwú ẹ wo ẹ má jẹ́ àfọ̀rọ̀ lè sọ̀rọ̀ pàtí tẹ lọ́ fẹ́ ṣe ń fámìlì yín. bọ̀dọ̀ ará mi kọ́lọ́mọ̀ ṣàánú wọn mà ní o wọn ni wọn ó sòkú bàbá òun. kí ẹ lè mọ̀ pé mo fi yín sọ́kàn títorí ẹ̀ mo ṣe wá bíbá ilé ní òun lẹ́dẹ̀ tí ó sọ̀rọ̀ sí mi látàrẹ̀ mo fẹ́ fi yín 100k ní pé kẹ́ ẹ dì mú owó tán ní kẹ́ ẹ dá tẹ bá dá tán ẹ ra aṣọ. sẹ́ǹgbọ́ òpònú ni ó gbogbo ọ̀rọ̀ tí mo tó lẹ́tì mọ́ bọ́ sọ kì í sọ̀rọ̀ ọmọ tí lọ́mọ ìjẹ́bẹ̀ nínú ti dàpọ̀ àyà ọjọ́ bíi pé ọmọ tí mò ń wí kọ́ ọ̀hún bí bá ṣe abẹ́ pínlẹ̀ mi ní bí kí má láàjì tó ọ̀dà kọ̀ọ̀kan mò ń ṣiṣẹ́ ọmọ iṣẹ́ lèmi náà ń sọ̀lẹ̀ n lè sí ìwà àṣọ olùsìyànyá o olùsí áfúrẹ́jì ni mí o so ti gbọ́ olùsí áfúrẹ́jì ni mí o bára ẹ sọ̀hún gbogbo tẹ́mi ń bọ́ sọ dọ́rọ̀ mi ó yí ọ mà bó ṣe rìdúùsì ọ̀rọ̀ ara rẹ gbogbo kìíní ti pọ̀ jù ó ti torí ò tóbi tó báyìí tẹ́lẹ̀ ó ti ń pọ̀ wọ́n ní wọ́n ń lo tábúlẹ́ẹ̀tì kan wọ́n ní máa jẹ́ èèyàn òwú máa wú ó bá yá tó lù ẹ́ ọbẹ̀ ibì kan ó dé fi gọ̀ ọ wà ní pákéjì ibì kan yóò bẹ́ẹ̀ nì. ìyá àbídùn torí pé mo wá bí báyìí láti wá fún yín ní owó tẹ́ béèrè lọ́wọ́ mi títorí ẹ̀ lẹ ṣe ń ka gbogbo èbú yìí lẹ́ ń kà sí mi lára lẹ́ ń yọ owó orí mi láti run orí mi dé àtẹlẹsẹ̀ mi àbí ẹ má wọrí ẹjọ́ yín kọ́. ẹwọ mayi ọdọ sásọ lélẹyìí sásọ rẹ abẹ́yẹrin òhò ṣé bí ó ṣe máa ń lọ gbòòrò rè wo ọmọkùnrin náà bá ń pè. bébì mi mo fi ọlọ́run bá bẹ́ẹ̀ mo fẹ́ jẹ́ kó ṣe ẹyin inú ẹ bébí òde mọ̀ kó ti pẹ́ tí mo ti ń wá oyún yìí ìgbà tó bá wà lọ ṣe ayọ̀ mi ìdìmú mi ọlọ́run ti bá wọn gbé bọ̀ á bá wọn parí ẹ̀ please for God's sake. My darling, you know I love you. Bó ṣe orí ibi tọ́rọ̀ gbé dúró yìí má jẹ́ ń tàn mí ìrìn fóyún yìí lẹ̀ o jẹ́ kí n béèrè nǹkan lọ́wọ́ ẹ̀ jọ ṣòro bí àtọ́rí pọ̀ fáìn ni mo ṣe ń tẹ̀lé ẹ ni no torí owó kún nǹkan tí mo ṣe ń fẹ́ ó mọ ní tẹ máa ń gbé mi jáde gbé mi lọ swim lọ Shoprite gbé mi àtàwọn ọ̀rẹ́ mi jáde fún mi ní nice trip àwọn nǹkan tí mi ń kú fún lára ẹ nìyẹn man kò wá sówó lẹ̀ mọ́ ń sìn báwo ló yẹ fẹ́ kí n cope you just explain to me báwo ló yẹ fẹ́ kí n ṣe bíbí má ṣe fún mi ọlọ́run tó ti bá wa gbé bọ̀ á bá wa parí ẹ̀ bébì so torí pé mo gbé yín jáde. enough kí ni nǹkan tó ń bá mi sọ kí n foyún sílẹ̀ jọ o èmi ò máa ń ṣara sùúrù lérè ọlọ́ṣọ́gbó màá lọ́mọ ń gbé it seems you don't even get it sori I'm going now and I'm going for good wọ́n jẹ́ kí n sọ kọ́kọ́ fún ẹ má ever rò bí anything ṣì wà láàrin mi àti ẹ mọ́ o no oyún yìí tí mo ṣe ń lọ yìí straight ọ̀dọ̀ doctor mi ni má lọ gbọ́n yọ dànù mi ò ráyé òṣì èmi ìbídùn fúnra lára mi kí wọ́n á foyún lẹ̀ kí n máa ṣọ tí má bímọ jọ nítorí lọ ṣáwọn ẹgbẹ́ ẹ̀ lọ́fẹ̀ẹ́ máa ra pampers fún mi ni àbí ìgbà onímọ̀mọ̀ tó náà tó fẹ́ gbàdúrà ẹ̀ padà ìgbà onímọ̀mọ̀ tó fẹ́ dá fún ẹ padà tó bá pàdé mi bóyá tówó bá ti wà lọ́wọ́ ẹ̀ ṣá o
You can call my number. Ibidu. Baby. Ayelew. Just because of money. What's up? I told you. Ibidu yẹn kọ́ mo rí tó jáde nísìn. I warned you about this girl. I warned you about her. Mo fẹ́ pé ọmọ yìí ọmọ ayé ni 411 option 247 everywhere mo ti máa ń rí. Ajá ni girl yìí. I warned you about her but you don't want to listen to me. Ṣé ojú ẹ̀ tó ajá nísìn? Ẹ Soji. Ẹ̀yin mọ̀ nǹkan tó ń pè ní love. Ẹ̀yin mọ̀ nǹkan tó ń pè ní ìfẹ́. Ẹ Soji. I love Ibidu so much. Mo nífẹ̀ẹ́ Ibidu gan. Ibidu. Love yẹn gangan ló wá wọ orí ẹ̀ nígbà tí mo ń wọ̀ náà. You don't let love get into your head. The love went into your head and you just squandered everything. Mo sọ fẹ́ pé ọmọ burúkú lọmọ yìí ò gbọ́n mi. If not for bá ṣe dàbí ọgbọ́n báyìí nísìnyí, báwo ló ṣe máa mọ̀? Báwo ló ṣe máa mọ̀? Ibidu. Ibidu. Èmi ò kí ń ṣe Ibidu ti jáde lọ. You understand? Ó ti jáde. Mo sọ fún ẹ náà right from time pé ọmọ yìí ọpọlọ ẹ̀ orí ibi tí ó tutù tó bá sí ni. Tàbá dàbí ọgbọ́n báyìí báwo ló ṣe máa mọ̀? But notwithstanding, mo dẹ̀ tún máa jẹ́ kó tún mọ more things about this girl. When we go out now, I'm gonna strategize and she might get more information about. Then you'll be more convinced by then. Soji. Take it easy, take it easy. Wọ́n ní kọ́ ọmọ sọ. Mo rò wọ́n kí n jí. Wọ́n ní kọ́ ọmọ ẹ̀ṣẹ̀ ṣe báyìí náà. Kí ni ṣe ọ́ náà? Tábàrà bàbá tiẹ̀ ń gbọ́ bẹ́ẹ̀ ké sọ̀rọ̀ àti ẹ̀gbọ́. Mo ní kọ́ ọmọ fọ ọ̀kan. Èmi tí mo ní ọmọ fọ ọmọ mọ̀dí tí mo yí bẹ́ẹ̀. Ìkòkò irú rẹ̀ sọ̀ wọ́n. Mo ní ọmọ fọ. Màámi, ẹ ti ẹ̀gbọ́n náà. Ṣé wọ́n máa ń bá ní tọkọ fa ní tanya ni? Ṣé bí wọ́n gún mi mo fi ra kókó? Mo dẹ̀ ní mo fẹ́ fọ kí ló kàn yín? Mo tiẹ̀ ti fọ ọgọ́ bí mo ṣe máa ń sọ̀rọ̀. Ọ̀dà náà mọ̀ fọ mọ̀ mọ̀ pé owó rẹ̀ ló fira. Ọ̀dà ajé mi ó fún ọ lówó tó fira sọ yẹ fún mi kí n fún ọ lówó padà. Bó ṣe ń wọ kòkò yìí, ó má lè wúlò lọ́jọ́ iwájú. Ó tì. Èmi máa fọ́ ìkòkò eléyìí ni tó bá jẹ́ lóòótọ́ àti lódodo lẹ́nífẹ̀ẹ́ sí kòkò yìí tẹ́ẹ̀dẹ̀ fẹ́ irú ẹ̀ kẹ́ máa fi ṣe gígí kẹ́ máa wò ẹ kọ́ wo yín kẹ́ kó lọ sọ́jà kẹ́ lọ ra rẹ̀ ṣùgbọ́n eléyìí fífọ́ ni. Ọ̀dà mo ní ọmọ fọ mo ní ọmọ. Ìwọ ọmọ yìí àgbẹ̀ tó tún fẹ́ kòkò yìí. Mo fọ kòkò yìí èmi mọ ní. Ìwọ ọmọ yìí ọ̀dà ìbejì ó ní kòkò méjì tó fọ́ Ibidu. Irú àlá burúkú wo lélẹ̀? Sàánú mi, ìyàlá kò ṣẹlẹ̀ ọmọ mi. Oníbodè gbogbo ìgbìyànjú mi láti wá sílé ayé láti jẹ́ èèyàn ńlá fún àwọn tó jù mí lọ àti akẹgbẹ́ gbogbo ẹ ti já sí pàwọ̀ ìyá mi lè ti ṣẹ́yìn mi. Wo ó ṣe mí bí kí n má fi ẹ́ lẹ́ẹ̀ni. For real? Yes now. Jẹ́ kí wá sọ nǹkan fún ẹ. Tó bá máa fi di 6 a.m. láàárọ̀ ọ̀la kọ́kọ́kọ́ èmi ni. I can't wait to have more. For real? Yeah. Lákọ̀ ló máa bá ní. It's a lie. For real? Sorry, màá kàn ọ́ pa. You know me now. Ó mọ bí mo ṣe máa ṣe láti ilẹ̀. Baby, lest I forget, 250 Lord credits account me, and you promised me 500. John, now me ò fẹ́ kí mọ́tò yẹn lọ mọ́ mi lọ́wọ́. I know. Sorry, ìfẹ́ mi. Ìdùnnú ayé mi. Yes, there. Ẹni bí ọkàn mi. Now I can do without you. I know. And I can do anything for you, say. I know. Oh, I'm not going to share it. I was actually waiting for contract to see your boss. Be where I should do. I'll balance it up for you. I trust you.
everywhere láti máa rí kiri wọ́n ló bọ̀. Esuji. I love you. I love you too, baby. I will be on my way now. Okay. I'll see you tomorrow. Ayé kan ló mọ̀mọ́ wa o, etí lẹ̀ pé méjì rárá o, tó bá ti lo tìyẹ olónú, tí n bá ti lo tèmi mo lónú, tó bá ṣe lo tìyẹ ní ọ̀sán yàtọ̀, tí n bá ṣe lo tèmi ní ọ̀sán yàtọ̀. Lo dáadáa, lo dáadáa, lo dáadáa, lo dáadáa, lo dáadáa, lo dáadáa. Ìwọ Flexi, ó dẹ̀ mọ̀ pé mo nífẹ̀ẹ́ Ìbídùn. Ó wá bá ń ṣe wọlé síta. Ṣé ó mọ̀ pé ìfẹ́ ayé mi ni? Ìfẹ́ ọkàn mi ni? Ó dẹ̀ fi yọ mi lójú. Flexi, kádẹ́jẹ́ wà ní street yìí ni o. Àjọ wà lórí ọ̀dà yìí ni o. Wà á fẹ́ máa fọ̀bẹ yín lẹ́yìn ìyá àbí? Flexi. Ó mọ̀ tó ṣe. Má jẹ́ kí a máa pariwo léra wa lórí nítorí ọ̀rọ̀ obìnrin dé. You know now. You see, girl, yeah. Where you dey because of they brag, they talk, they shout, me I leave woman for you. I'm done with her. Mo ti parí iṣẹ́ mi lórí ẹ̀. I can give it to you. She's a public domain. Public website tí gbogbo ayé ń ṣá ni. Má jẹ́ ká máa jà nítorí ọ̀rọ̀. Flexi, ọmọ tèmi gbé gẹ́gẹ́ bí ìyàwó mi ni wọ́n sọ fún mi pé ìwọ ti parí iṣẹ́ lórí ẹ̀. Jẹ́ kí wọ́n sọ fún ẹ. Bí street ṣe tóbi tó tí wọ́n bá ń lé ẹ èmi mò ń lé ẹ máa make sure pé mo fi bọ́mọ́ ẹ̀ pa ẹ̀. Nonsense. Dúró kò gbọ́ra. Kí ló fẹ́ sọ? Ìwọ Flexi. You, for my CB, you enter my domain, you come the para. Hey, Mishini. I am the street king. I run the streets. I rule the streets. Make I tell you, for these streets, I go make sure I take boy kill you. If you don't leave that girl for me, I go boy you. I go blackface you. Too much talk. I go blackface you. Let me tell you. You, I am Flexi. You, I flex to kill and I kill to flex. Ìwọ ọ̀rẹ́ mi, ó ti rí yẹn. Ó ní láti ṣe ilé rẹ̀. Ṣé o rí ìmọ̀ràn mi ṣe ń sìn? Wàá ṣẹ́yìn mi. Again? Yes. Ìwọ ló ń kà á. Má ríro ọ̀rẹ́ mi tí mo sọ fún ẹ yẹn oyún 6 ló ti ṣẹ́ 6. Ó dẹ̀ ṣì ń bímọ lé ọkọ ẹ̀. Irọ́ ni. Máa wọ̀ ẹ́. Ó ní láti live life ẹ̀ kò sí wọ́n ló ń bá àwọn fámílì ẹ̀. Tó bá lọ fún yìí lẹ́yìn sìn ìyá jẹ́ á jẹ́ àwọn fámílì ẹ̀. Nǹkan míì gan á tún ṣẹlẹ̀. Kì í ṣe pé èmi náà understand but ẹ̀rù kàn bà mí ni torí kó má lọ affect womb mi in the nearest future tí má padà lọ marry. Ìwọ affect mo understand tí ò bá ṣe é sìn ìyàpọ̀ mi náà àbúrò kí ẹ ṣe. Ó dẹ̀ ní láìpẹ́ láti live. Ó dẹ̀ ṣọ́ pé kò sí nǹkan kan tó máa ṣe mí. Ṣé o dẹ̀ rí? Mo promise ẹ tó bá wo ẹ̀yìn yẹn èmi ló máa rí. Ó ṣí ọ̀rẹ́ mi jẹ́ kí n tètè máa lọ á jẹ́ pé màá lọ rí dókítà lọ́la ni ẹ̀. Tó bá dẹ̀ ṣe jẹ́ kókó. Thank you very much. Ìkòkò àkúfọ́ ọmọ ti dà kan. Ṣé dédé olú tí ẹ mo ní kọ́ ọmọ fọ nǹkan kí ni ṣe wọ ọmọ ìbáyìí náà? A ní kọ́ ọmọ fọ kókò yìí ẹyọ àkókò ẹyọ kan tó tún kù nù ilé òun ló tún fẹ́ fọ yìí. Màámi kí ló dé ẹ fi mí lẹ̀ ẹjẹ́ ṣe tèmi èmi mo làwọn àkókò yìí mo dẹ̀ ní fífọ́ ló tọ́ sí wa jẹ́ ẹ̀fọ́ kí ló dé. Màámi ẹni ẹ fi mí lẹ̀ kí ló dé. Ọlọ́gbọ̀dọ̀ fọ́ ṣé mo ń ṣe àrùn mọ́ra kíkọ́ kọ̀ọ̀kan pa ni mo ní máa fọ ni ṣé bẹ́ẹ̀ ni mo fọwọ́ mi rà. Ìyá àbíamọ tòótọ́ ẹ fi sílẹ̀ ẹ fi sílẹ̀. Bàbá mi ẹ má jẹ́ fílẹ̀ ẹyọ àkókò ẹyọ kan tó tún kù nù ilé náà rè gbogbo òkòkò ló ti fọ́ dà lẹ̀ tán nígbà mo fi ṣe èèyàn ẹ wo sẹ́ẹ̀rí gbogbo òkòkò títí fọ́ eléyìí wá ló tún dáa jù ìnìbẹ̀ ni ọmọ fọ ẹ gbà mí. Arábìnrin ṣùgbọ́n ìkòkò yìí rẹwà
tí o ò bá nífẹ̀ẹ́ ẹlòmíì nífẹ̀ẹ́. ẹ jèrè bọ́ọ̀n ọba fẹ́ ẹlòmíì fẹ́ kó bẹ́ẹ̀ mi gbé kí n tọ́jú ẹ̀ àbí kí ló dé. ẹ ṣé o ṣe gbọ́ ẹ ṣé mo dúpẹ́ mo rí báwọn kòkó yìí rẹwà ní tòótọ́ ṣùgbọ́n èmi ni mo ní wọn fífọ́ ló sì tọ́ sí wọn ẹ fi mí lẹ̀ jẹ́ ń fọ̀ kí ló dé gan-an kí ló dé. ọ̀dà àwọn wà níjọ fẹ́lẹ̀. máa fọ ni màá mi. ọ̀dà ò ní fọ́ ni. máa fọ ni. ò ní fẹ́lẹ̀. ṣẹ́ńtà. a kì í pàrọwà fún mi eke kó má dẹ́tẹ̀ ẹ jẹ́ kó dẹ́tẹ̀ tó bá ti lè dá gbogbo. bàbá mi tó bá lè dá gbogbo. bàbá mi ìwà níjọ lọ gbó. àbí àmọ́ tòótọ́ ìyá mo rí yín náà. èmi ò wá níjọ rẹ ní ugbó èmi ò níjọ. mami èmi ò ní. nǹkan ti ṣe wọ́n mọ̀ ẹ́. ìwọ ọmọ yìí. Colombo, mo fẹ́ bímọ o. Colombo, mo fẹ́ gbọ́mọ tó ń Colombo. Mo fẹ́ bímọ, mo fẹ́ bímọ, mo fẹ́ bímọ. Mo fẹ́ bímọ, mo fẹ́ bímọ, mo fẹ́ bímọ. ìgbà lànà dáadáa wọ lọ́sàn-án gan. mo ní kí n sọ fún yín pé mo ti sanwó ẹ̀gzáàmù mi. mo ti gbọ́. àti pé ṣé ẹ ní kò sí wàhálà. kò sí kankan. Colombo, mo fẹ́ bímọ o. Colombo, mo fẹ́ gbọ́mọ tó ń Colombo. Mo fẹ́ bímọ, mo fẹ́ bímọ, mo fẹ́ bímọ. Mo fẹ́ bímọ, mo fẹ́ bímọ, mo fẹ́ bímọ. Èmi ló fẹ́ fẹ̀yìn mi pọ́n mọ́. Èmi ló fẹ́ fọwọ́ mi gbọ́mọ tó. Ìgògò. báwo ló ń ṣe gba ìdíjọ kò lè ṣara dúró bí òun wá ṣẹ́gun tó a. ọ̀rẹ́ mi mo understand bá kó easy ìpọ́ ṣe lọ́dà pé mi ṣe kí ní ìrí láì. tó bá dé nílé wà lọ rest. Colombo, mo fẹ́ bímọ o. Colombo, mo fẹ́ gbọ́mọ tó ń Colombo. Mo fẹ́ bímọ, mo fẹ́ bímọ, mo fẹ́ bímọ. Mo fẹ́ bímọ, mo fẹ́ bímọ, mo fẹ́ bímọ. Èmi ló fẹ́ fẹ̀yìn mi pọ́n mọ́. Èmi ló fẹ́ fọwọ́ mi gbọ́mọ tó. Ìgògò. Oníbodè mo ti dé o gbogbo gbìyànjú mi láti lọ sílé ayé láti lọ jẹ́sẹ́ tó rán mi wọ́n ti dá mi padà o. ó jáde níṣẹ́ ó kò nulẹ̀ ó jáde nulẹ̀ ni láti bí ọdún méjì gbogbo obìnrin tí wọ́n bá ti délé ọkọ lẹ́yìn ọdún kan ó kọ wọ́n mọ́ yí padà ó kọ tiẹ̀ kọ̀ kò yí padà ìyá Akínwùmí wà ń bẹ̀ Akínjídé wà ń bẹ̀ Akíntádé wà ń bẹ̀ wọ́n ti ẹ̀já kí danidání lọ fẹ́ bí tiẹ̀ bí kárí olòsí ó lè aṣẹ́wó jẹkújẹ mọ́ báyé mi jẹ́ látọdún méjì gbogbo àwọn tẹ́jọ wọlé ọkọ gbogbo wọn ní ẹ ti bímọ kí ló dé. ṣàánú mi torí Ọlọ́run kì í ṣe ẹjọ́ mi Ọlọ́run ló ń ṣọmọ ádá mi lọ Ọlọ́run tó dára lọ adé mi náà lọ ṣàánú mi má yẹ kọjú tì mí wọ gbogbo aládùúgbò. ìwọ kọ́ lọ sọ wọn ìwọ èmi ò ní ọmọ bíi mo dín sí ọ̀sán kù nítorí tiẹ̀ sí òru ni sá sọ fẹ́ báyé mi jẹ́ ni àlọ́ jáde ńlẹ̀ mi jẹ́ ń fẹ́ lòmí. ọmọ nǹkan ọkọ mi mo gbà fẹ́yàwó lé mi bóyá tó bá bímọ látàrẹ débi náà lè ayọ̀ aṣọ nù. kémi ò fẹ́ yàwó mi nígbà tí ẹ wà fẹ́ yàwó mi ìwọ ní fẹ́lẹ́ lórí irí ọ wọlé dákun kórí burúkú rẹ èyí tó kéré èyí tó tóbi inú ẹrù rẹ tètè palẹ̀ rẹ mọ́ kó kó nù ilé mi. fẹ́yàwó lé mi èmi ò fẹ́ yàwó lé mi. èmi láyé mi ayọ̀ táyé tí máa jẹ́ irú eléyìí sí mi ládùúgbò bí mo ṣe lò pàtó ṣẹ́dọ̀ eléyìí olórí burúkú ilé kí wọ́n end up sí èmi. àwọn àdúgbò máa wò mí olórí burúkú wọ́n mi lọ́bì kọ́kọ́ ọjọ́ máa kú pọ̀ mi. gbogbo ohun tó fà ìrọmọbí rẹ ni wọn náà fojú ara rẹ rí o. èmi dá mi kí ni mo ṣe sí bàbá kí ni máa ṣe sí kí ni solution báyìí sá. kò sí àbùjá lọ́rùn ọ̀pẹ
torí gbogbo ọmọ tó yẹ ló ti fàìmọ̀ kan rán padà sọ́dọ̀ Elédùà. ẹ jọ Àbújá gbọ́dọ̀ wà ẹ bá mi wá Àbújá sí ẹjọ́ ẹ ṣàánú mi ẹ má jẹ́ kí n wáyé asán bàbá àbí kí n para mi. má para rẹ àbí kí n para mi. yóò ná olówó díẹ̀ o. owó èlò. a ra ọmọ fún wọn. ẹ máa ra ọmọ fún mi ẹ bàbá ọjà aboná ti ń tà kẹjẹ àjọ lọ. kì í ṣe pé a kò wó lọ ọmọ lọ́jà a tọrọ ọmọ lọ́wọ́ àwọn onílẹ̀ ni. lọ́wọ́ àwọn onílẹ̀ ṣé bọ́mọ ni ọmọ gidi tó ṣe rí. ọmọ gidi ni àwọn wọn gbà nǹkan. èlò ni. bóyá máa jẹ́ ìbà tí wáyé ọjọ́ ìbà tí wọ́n oòrùn ọmọ yín ti gbé ń tẹ́ ni ó gbé wáwá bọ́mọ yín bá ti jẹ́ tán báyìí ẹ jẹ́ kó rí bí ti rí ni o. ẹyọ bóyá máa jẹ́ ìwọ ló ní gbogbo ẹ̀ ọmọ wọlé tọ̀ wá tán ọmọ yọyọ nílé aládì bóyá máa jẹ́ àìbójú jẹ́ bá ń jẹ́ irú kan bẹ́ẹ̀ tó bá wá ti jẹ́ tán báwọn mọ́kàn báyìí ló wọ ẹrù mọ́kàn ni máa jẹ́. ìrìn àjò tí mo rìn nígbà tí bàbá sọ fún mi pé ìkòkò àkúfọ́ ni mí kójú má bàa tì mí òun ló jẹ́ kí n dọ́gbọ́n sí ọ̀rọ̀ ọlọ́mọdé òun ló jẹ́ ń dọ́gbọ́n. ìyá mi nínú Olúwa bàbá sọ fún yín wípé nǹkan kankan yóò ṣẹlẹ̀ nínú ayé ọmọ yìí ẹ ṣàlàyé nǹkan yẹn fún mi rárá. ọjọ́ ayọ̀ mi ló ti kọjọ́ náà. bí báwo. bí wọ́n ṣe ń kí mi kú ewu níjọ́ náà bẹ́ẹ̀ ni wọ́n ń túfọ̀ bàbá Fọlọ́ṣọ́ fún mi. tí ò bá jẹ́ wípé bàbá ti sọ fún mi pé mo gbọ́dọ̀ ní àmúmọ́ra ni ó jẹ́ ọjọ́ má ní gbàgbé fún mi níjọ́ náà ó jẹ́ ọjọ́ má ní gbàgbé fún mi o. Ọlọ́run wà ṣeun wọn. àwọn arúnmọlẹ̀ ní ká dúpẹ́ fún tí ó jẹ́ ká wo gbójú tì ẹ rọra ẹ bá wá délé ẹ kílé o. ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé àdúpẹ́. ibi dùn wá. lọ́jọ́ tó o bá bímọ ìsáyé nǹkan kan ó ṣẹlẹ̀ o ò sì gbúdọ̀ bára jẹ́. bíi kí ni sà. bẹ́ẹ̀ ni nǹkan ó ṣẹlẹ̀ so mọ̀ pé ìkòkò àkúfọ́ ni ọ́ ni tá a fẹ́ tún mọ́ nǹkan kan lálò bó ṣe rí nu. ṣé kìí ṣàṣepọ̀ máa mú ẹ̀mí mi lọ. rárá o nípa tẹ̀mí rẹ kò sí nǹkan kan tí ó ṣe ọ́. tí ò bá ti mẹ́mí mi lọ tí ò dẹ̀ mẹ́mí ọmọ mi lọ. títọ́ kí wàá ní nǹkan náà tó fi ṣe. mọ́ wàá gbàgbé àdéhùn o torí bójú bá yẹjú kó o má yẹ. ẹ wá fira yín lọ́kàn balẹ̀ ọlọ́run mi tí mò ń sìn ó ń jẹ́ kó yé mi pé irú àwọn ọmọ báyìí òun á máa yí wọn padà á máa sọ wọ́n di olú ọmọ. ọlọ́run ò bá yí padà sí rere máa fi jì ẹ́ máa fi jì ẹ́. bí ó bá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká gbàdúrà. Jehova mímọ́ Jésù Kristi Holy Michael ọlọ́run ìyè àti agbára iṣẹ́ ọwọ́ yín ọjọ́ kẹfà nìyí
bá mi mí sí i omi ara rẹ̀ àti ẹ̀jẹ̀ ara rẹ̀ ọ̀run yí i padà ìyè kó jẹ́ tìrẹ. a ò lè dá padà ọlọ́run ìyanu nìyí ẹ bá mi sọ̀rọ̀ ọlọ́run mi. kò sí ìrẹsọ̀ kan láàrin kò sí ọmọ tó ti dà ìyanu ni ẹ̀yin ọlọ́run alààyè o torí pé kò sóhun tẹ́ ẹ lè ṣe alágbára sì ni. ẹ gbà mí yéé Túnjí gbà mí balẹ̀ ìyá mi Túnjí gbà mí o. àdé bó ṣe máa ṣe nìyẹn fílẹ̀. kò sí ohun tí ó ṣe. ìyá mi ẹni sùúrù. ẹ gbà mí o. aláṣẹ iṣẹ́ ọlọ́run. ẹ gbà mí. ṣé onílù mi tó ń kogún tó ń kí ọgbọ̀n tí ò dákẹ́ tó tún mẹ́nu bàtà dógún tí ò sinmi ariwo wàhálà ń bọ̀ ni bí wọ́n bá sọ fún mi tẹ́lẹ̀ pé asán láyé màá nírọ́ ni bí wọ́n bá mẹ́nu bà pélé ayé òmúlẹ̀múfò ni màá ní kàn sinmi ariwo àfìgbà tí mo délé ayé tán ni mo ṣẹ̀ṣẹ̀ wá gbà pé ìpàṣán láyé tó bá lù síwájú á tún lù sẹ́yìn. ìyá wíwíwí o mo fà á kékọ́rí mo lẹ́nu àgbárùn abalajọ ọmọdé mi tó lẹ́gbàá lọ́wọ́ tó lóun ládìgbò lè ṣù láì mọ̀ pé ẹgbàá ò tó láàrúyè mú kọ mo wá ń jayé alákátá mo fìgbà èwe mi bọjọ́ iwájú mi jẹ́ mo gbàgbé pé kò sí ohun tó níbẹ̀rẹ̀ tí ò lópin. ẹ̀gbọ́n kí lèmi gan dúró ṣe náà èmi ìkòkò àkúfọ́ tí ò lè wúlò mọ́ bí n bá parí gbogbo eré ìje mi síbí màá tiẹ̀ lè jẹ́kọ̀ọ́ fáwọn tó ń pọ̀ lẹ́yìn mi. àìbíjà sí rè o ẹlẹ́wọ̀n tó lọ́kẹ́rẹ́ kọlọ́mọ 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 ló kọlọ́mọ kọ́ kọlọ́mọ kọ́ kọlọ́mọ kọlọ́mọ mo fẹ́ bímọ kọlọ́mọ kọlọ́mọ mo fẹ́ gbọ́mọ tó ń kọlọ́mọ kọlọ́mọ mo fẹ́ bímọ 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 èmi náà fẹ́ fẹ̀yìn mi pọ́n mọ́ èmi náà fẹ́ fọwọ́ mi gbọ́mọ tó ìgògò 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 wa ìgògò náà ìgògò yìí o ìgògò rẹ̀ gbọ́dọ̀ bọ́ fọ́ o olóńjọ́ ìgbẹ̀yìn ló ń dológun àdá o fọlọ́nṣọ́ ayé kan lọ́mọ̀mọ́ wa o ẹ tilẹ̀ pé méjì rárá o tó bá ti lo tìyẹ olónú tí n bá ti lo tèmi mo lónú tó bá ṣe lo tìyẹ ní ọ̀sán yàtọ̀ tí n bá ṣe lo tèmi ní ọ̀sán yàtọ̀. Lo dada, 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 lo dada. Ìkòkò àkúfọ́
bamba wi okani mo bi e ma banya okani mo bi banya kisi ko denu arama o directed by Bukola Adeniyi produced by Adiba School of Performing Arts yo lo da da 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 tí mi wí lọ́jọ́ sí òun ló ti délẹ̀ yo ìyá kan ṣẹ̀rójú ayé lóde òbí ẹ̀kọ́ wọ̀nyí ẹ má kẹ́ lákẹ́bàjẹ́ ẹ má kẹ́ wọn rà o bí kòkò bá ti wá fọ́nkọ́ ó ti dóhùn akọtí.